ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, bàbá mi tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, bàbá mi tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, bàbá mi tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ ti wà lórí ètò, mo kí yín ní orúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé lórúkọ Jésù Olúwa wa. Màmá wa ìyá ológo Esther David, ẹ ṣé o. Bàbá wa Pastor Délé Sàléwọ̀n, mo kí yín káàbọ̀ sórí ètò yìí. Bàbá wa John Lawal, ẹ ṣé púpọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò ni mo kí yín lórí ètò wákàtí kókó àdúrà mi. Gbogbo yín pátápátá òun náà ni mo kí pátápátá o. Ismail Adeniyi Ajibola, mi ò lè ka gbogbo orúkọ àwọn tó tiẹ̀ ti wà lórí ètò ìtàn, ṣùgbọ́n pàtàkì tó ṣe pàtàkì fún wa ní lẹ́yìn ni wípé ká ṣíà ètò yẹn fún àwọn ẹlòmíràn, ká invite wọn wá kí gbogbo wa ká lè jẹ ètò pàtàkì àdúrà tòní. Àdúrà tòní yìí fún àwa ọmọ Ọlọ́run ló wà fún, àwa ọmọ Ọlọ́run tòótọ́, ìwọ tí ó ti di àtúnbí, tó wà ní abẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi, tó sì ń jádùn oore ọ̀fẹ́ yẹn náà la fẹ́ fi gbàdúrà lónìí. Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ. I welcome every one of you to this special program. I want to say to you that this particular prayer line today is for all the children of God, those that have been born again, those that have known Jesus Christ as their Lord and Savior, those that are on their race to make it to heaven, those that are having the hope of Christ in them, and that is the Christ in them, the hope of glory. Àwa tá a ní Kristi nínú wa, tá a sì ní ìrètí ògo. Àwa ní àdúrà tó ní wà fún. Àdúrà yìí ó sì ṣe pàtàkì jùlọ. Bible says, seek ye first the kingdom of God and its righteousness. He said the remaining thing will be added unto you. Yẹn ni pé ká kọ́kọ́ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo tó kù pátápátá àmọ́ ni a ó fi fún wa. Ọlọ́run tó ń jagun láyé ló dá. Ògo ni forúkọ rẹ, Ọlọ́run tó ń jagun láyé ló dá o. Ògo ni forúkọ rẹ, bàbá mi tó ń jagun láyé ló dá.
ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ bàbá mi tó ń jagun láìlódà o. Ògo ni forúkọ rẹ̀ Jèhófà tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀. Bí a ti ń wọlé yẹn tí a ń ṣe pẹ̀lú àwọn èèyàn, bẹ́ẹ̀ ni ká máa lọ síwájú ọlọ́run pẹ̀lú àdúrà ọpẹ́. Olúwa mo dúpẹ́ pé mo wà láàyè lónìí. Olúwa mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi. Olúwa mo dúpẹ́ pé ogun ọ̀tá ò borí mi. Olúwa mo dúpẹ́ fún oore tó ti ṣe. Olúwa mo dúpẹ́ fún ìtò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Olúwa mo dúpẹ́ fún ìtò máa ṣe. Begin to thank the Lord as you are coming here, as you are joining the program. Let's begin to worship the Lord. Let's begin to praise his name. Let's begin to appreciate him for what he has done. What he has done in the past, what he's doing presently, and what he's about to do in our life. Ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ bàbá mi tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀ bàbá mi tó ń jagun láìlódà o. Ògo ni forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láìlódà. Ògo ni forúkọ rẹ̀. O Lord, my God, how excellent is your name in all the earth. How excellent is your name. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. O Lord, my God, how excellent is your name in all the earth. How excellent is your name. Ẹ̀yin ni o, Ọlọ́run o, Elédùmarè, ọ̀gá ògo. Ẹ̀yin ni o, àtóbi jù, àwímáyẹ̀hùn, alágbára. Ẹ̀yin ni o, bàbá mi o, Elédùmarè, ọba alágbára gíga. Ẹ̀yin ni o, àwímáyẹ̀hùn, Elédùmarè, ọba alágbára. Ìbà rẹ Jésù, ìbà rẹ o bàbá. Ìbà rẹ Jésù, ìbà rẹ o bà mí. Mojúbà rẹ o ọmọ Ọlọ́run. Ìbà rẹ o bàbá. Mojúbà rẹ o ọmọ Ọlọ́run. Ìbà rẹ o bàbá. Ká tó dá ayé ẹ̀yin ti wà. Ká tó dá ọ̀run lẹ́yìn tí ń jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ìbà rẹ Jésù, ìbà rẹ o bà mí. Ìbà rẹ Jésù, ìbà rẹ o bàbá. Àjúbà rẹ o ọmọ Ọlọ́run. Ìbà rẹ o bàbá. Àjúbà rẹ o ọmọ Ọlọ́run. Ìbà rẹ o bàbá. Jehovah, ìdí ebúbe ẹ̀bẹ̀ náà. Jehovah, Jehovah, ìdí ebúbe. Jehovah, ìdí ebúbe ẹ̀bẹ̀ náà. Jehovah, Jehovah, ìdí ebúbe. N'eluigwe ibuweze, n'elu ụwa ị na-achachị ihe. N'agha m o, ịbụ dike n'agha. Jehova, Jehova, ịdị ebube. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. Musatali andaria makazanda.
Indrimo korida shata makarindo sedeba. Lebrodo sindika yakendori makashanda. Imba makazandika ketre mokuriminge shanda. Eshadai, Eshadai. Heaven honor you on high. Age to age, you are still the same. By the power of your name. Shaddai, Shaddai, heaven honor you on high. I will praise you forever. Shaddai, thank you for the race. Thank you for the lottery. Healing the sea, comfort me, oh. Thank you for the lottery. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. Thank you, Daddy. Thank you, Lord. Alagbara giga giga. Thank you, Lord. Thank you, Lord, for everything you are doing in my life. Thank you, Lord. Thank you, Daddy. Oh, thank you, Lord. Thank you, Lord, for everything you will do. Ẹ̀yin Baba, tó Baba o. Ẹ̀yin Baba, tó Baba lọ. Ẹ̀yin Baba, tó Baba. Ẹ̀yin Baba, tó Baba lọ. Ẹ̀yin Baba, tó Baba o. Ẹ̀yin Baba. Tójú bàbá lọ, ẹ̀yin ni bàbá, tó bàbá o, ẹ̀yin ni bàbá, tójú bàbá lọ, ẹ̀yin ni bàbá, tó bàbá o, ẹ̀yin ni bàbá, tójú bàbá lọ, ẹ̀yin ni bàbá, tó bàbá, ẹ̀yin ni bàbá, tójú bàbá lọ. Arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ o, arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà o. Arúgbó ọjọ́ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ maseteli na remakadede, wayara satalia makurina saida, wayabaruna sindalia nazoria, wakadira, washamama, wadima sotilinariana, wakundilida, wasuntariama, washadia, wagerezindi karamaria, yondoriana leda. Arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. Bàbá mi o, arúgbó ọjọ́ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. We bow before your throne, we bow before your throne. 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 Àwọlẹ̀ níwájú rẹ, Baba. Àwọlẹ̀ níwájú rẹ. 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 Kọrin hallelujah, hallelujah, hallelujah. Solúwa, kọrin hallelujah o, hallelujah, hallelujah. Solúwa masetelia nori aka, wayara sitalia mazandaba.
Metindaliadusin kaba. Wayaratiladiza makaka. Drimokoshanda. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy to be praised, Almighty God. King of kings and Lord of lords. The I am that I am, the one who is, who was, and who is to come. The ancients of days. We bow before your throne this morning. We give you praise. We give you honor. Thank you, Daddy. Thank you, Daddy. Thank you, Daddy. I see the Lord. I see the Lord. I see the Lord. I see the Lord. Is high and lifted up, and his train fill the temple. Is high and lifted up, and his train fill the temple. The angels cry, holy. The angels cry, holy. The angels cry, holy is the Lord. Moroluwa, alágbára gíga gíga gíga. Moroluwa, Moroluwa, Moroluwa. Òǹgbẹ níbi gíga. Egun wa rẹ̀kún tẹ́ḿpìlì. Òǹgbẹ níbi gíga. Egun wa rẹ̀kún tẹ́ḿpìlì. Àwọn áńgẹ́lì ń ké mímọ́. Àwọn áńgẹ́lì ń ké mímọ́. Àwọn áńgẹ́lì ń ké mímọ́. Lolúwa, Moroluwa, yeye sete mama mama, Moroluwa. Òǹgbẹ níbi gíga. Egun wa rẹ̀kún tẹ́ḿpìlì. Òǹgbẹ níbi gíga. Egun wa rẹ̀kún tẹ́ḿpìlì. Àwọn áńgẹ́lì ké mímọ́. Àwọn áńgẹ́lì ké mímọ́. Àwọn áńgẹ́lì ké mímọ́. Lolúwa. Olódùmarè, mo dé mo tún bá ọlá tó yẹ fún ọ ni mo gbé dé, mo wá kí ọ lódìdí odidi. Pípé ni ọ, ọba tó pọ̀ nínú ìwà mímọ́. Oníbú ọlá, oníbú ọrẹ tí ń bẹ lálákejì. Bí mo fẹ́ gbẹgbẹ̀rún àwọn kí ọ. Bí mo fẹ́ gbẹgbẹ̀rún àwọn kí ọ. Ọba mímọ́, ẹ lágbára, ẹ pọ̀ jù bá ń lọ níbi gíga. Ọlọ́run o. Ojúmọ́ mọ́ oúnjẹ ìyìn ni mo ṣe, bẹ́ẹ̀ ni mo sì mọ́pẹ́ wá. Mo dáàfin ẹ̀mí mímọ́, orin mímọ́ mímọ́ tí mo gbọ́ sétí ń ló gbé mi yọ síwájú Olúwa. Òkè tí mo gbójú sí, mo rí ìmọ́lẹ̀ ńlá tó ń taṣọ funfun nẹ́nẹ́ tó sẹ́yọ nínú agbára. Mo rá dé iná, mo rá hán idà, mo rí irun funfun bí ẹ̀gbọ̀n òwú, mo rí bàtà idẹ tí ń kọ yanranyanran. Àmì tí mo rí kọjá àmì lásán, mo wólẹ̀ f'Èdùmàrè. Àpẹẹrẹ tí mo rí, àpẹẹrẹ ìyanu ni, ó lágbára ó ju bíntín lọ. Ìgbà yìí ni mo mọ̀ pé a ti kúrò nínú ara, a ti wà nínú ẹ̀mí. Orí òkè mímọ́ la dé, ohun gbogbo tí mo gbọ́ sétí orin mímọ́ mímọ́ ni. Bó ṣe adáàrin gbùngbùn òkè, ìtẹ́ ńlá kan ń bẹ níbi àrà ńlá lọ́jẹ́, ó ní ńlá ju gbogbo òtẹ́ tó kù lọ. Ẹni àgbà tó jókòó lórí ìtẹ́ bí òkúta jaspi, òun sáàdì lórí. Òṣùmàrè tó tayé ìtẹ́ tí mò ń wí ká bí òkúta emeradi lọ́jọ́. Yàtọ̀ sí ìtẹ́ àárín gbùngbùn, ìtẹ́ mẹ́rìnlélógún tó yí ìtẹ́ àárín gbùngbùn ká. Àwọn àgbà mẹ́rìnlélógún tí wọ́n jókòó lórí ìtẹ́ ọ̀hún, àwọn ní adé ewúrà lórí, wọ́n sì wọṣọ àlà funfun gbò kanlẹ̀ láì lábùkù. Ẹ̀wẹ̀, mo tún rí ẹ̀dá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn tún yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó kù pátápátá. Èkíní rí bí kìnìún, èkejì rí bí ọmọ màlúù, ẹ̀kẹta òun ní ojú bí tàwa ènìyàn, ẹ̀dá ìkẹrin òun dàbí idè tí ń fò. Àwọn ẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ní ìyẹ́ mẹ́fà mẹ́fà tó kún fún ojú ní gbogbo ara. Àwọn kì í sinmi, àtọ̀sán àtòru ni wọ́n fi ń kọrin.
orin tí wọ́n ń kọ ni wípé mímọ́ 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 Olúwa Ọlọ́run Olódùmarè tó ti wà tó sì ń bẹ tó tún ń bọ̀ wá. Àwọn àgbààgbà 24 àwọn ń fadé wọn lélẹ̀ wọ́n sì ń túbá. Ẹgbọ́ orin tí wọ́n ń kọ. Olúwa ìwọ ló yẹ láti gbọ́lá láti gbogbo àtagbára nítorí pé ìwọ ló dá ohun gbogbo bó o ti fẹ́ ló dá wọn. Mímọ́ lórin ìjìnlẹ̀ tí mo gbọ́ sétí mo tún wólẹ̀ Èdùmàrè. Ìran tí mo ń sọ ìṣípayá láti inú ọ̀rọ̀ Olúwa ni. Ibẹ̀ gan làlàyé Olódùmarè dálé lórí. Kò sẹ́ni tó lè ṣàlàyé Olódùmarè kó bọ́ sí déédéé. Ọlọ́run ní ṣàlàyé ara rẹ̀ lọ́jọ́kọ́jọ́. Ní ńlá lọ́ba tó pọ̀ ju gbogbo aráyé lọ. Àìkú ni àìsá ni ọba tí ń ṣiṣẹ́ tiẹ̀ nítọ̀sán tòru. Ní ńlá lọ́ba tó fọgbọ́n dá ohun gbogbo. Ẹni ìṣáájú ẹni ìkẹyìn. Olódùmarè àdìtú ni ọ́ o. Àdìmọ́ṣe tún fáráyé. Olódùmarè tó túmọ̀ sí wípé ọ̀dọ̀ olórí tó ju ohun gbogbo ni màá sàtọ̀ lọ. Èyí ni wípé ọ̀dọ̀ olórí alágbára lórí ohun gbogbo ni màá rè. Tó túmọ̀ sí wípé ìrètí ẹni nígbà tí ìrètí bá tán, ipá ẹni nígbà tí ipá bá pin. Ó lágbọ̀ràn dùn tí kì í gbèsè yẹn á ṣe bí adájọ́ ńlá tó dùn fọ́rọ̀ lọ. Ṣé ń papẹ̀dá ẹni àbí ń padà pé ẹ̀ àbí mọ́sọ́léwì mọ́ kí n máa là á lẹ́bọ̀ ni. O olú ohun gbogbo nínú ohun gbogbo mo kí ọ. Olú àgbáyé, olú àgbárun, olórí ogun, olùpilẹ̀ṣẹ̀ ní láyéláyé, lọ́run lọ́run, lànàlànà, létí òkun, lékúlékú lọ, lárùnlárùn lọ, lébilébi lọ. Ó èkejì bíi ìtàkọ́kọ́ olùgbéni, olùgbé àfihàn ọ̀run, olùgbẹ̀bẹ̀, di dáredáre, dáridári, dẹnidẹni, dàgbàdàgbà, dìdedìde, darí ogun, dìdedìde, tìjàtìjà, wúrewúre, wùwàwùwà, wùmíwùmí, ùbángíjì, ùbá bàbá mi kó dùkẹ́tì ayé lọ. Mímímọ́, mayé, mọ̀rún o, mònímòní, mọ̀lámọ̀lá, àgbàlagbà, alágbára, alágbàwí, alákòóso, ajagungogun ọṣẹ́, àṣekànmátì, aládé iná, aláhán idà, awonitúniṣe, ríràgbàpadà, ríran, rẹ̀mírẹ̀mí, ríniríni. Elédùà Ọlọ́run aṣọ tí jẹ́ èmi ni Ọlọ́run tí yaráyé lẹ́nu èmi ni ẹni ìpilẹ̀ṣẹ̀ èmi ni tí jẹ́ mọ́ mi èmi ni tí jẹ́ mọ́ mi mọ́ Ọlọ́run tí jẹ́ èmi ni. Ẹ̀yin ni mò ń kí n ò kíra mi. Ẹ̀yin ni àdàgbà má kú. Ẹ̀yin ni ológo jùlọ. Ẹ̀yin ni ìjìnlẹ̀ lókè. Ẹ̀yin ni Ọlọ́run èṣe tí í ṣe ni tó bá fẹ́ fọlá ṣe ni ọba tó gbóná jẹjẹ tó lé lógun. Bàbá mi àfọ̀rọ̀ kàngbàkàngbà bógun èṣù mọ́lẹ̀. Àṣírí Ọlọ́run ò ṣe é tú. Ọba tá a bá ní líle lójú ogun. Ẹni apèpèpè tá ò dábọ̀. Ayé ń pè é, ọ̀run ń pè é, bẹ́ẹ̀ ni oṣù agbára tí ń gbani lọ́jọ́ ogun. Bàbá mi ò gbìjà ènìyàn mọ́ bẹ̀rù ọlọ́tẹ̀. Àdìgàgàdì gangan nínú agbára. Ta ni ó pa? Ta ni ó mú? Ọba tó wọlé ikú tí kú ń sá kíjokíjo. Bàbá mi àwọ̀ dẹ̀dẹ̀ gbogbo ka ènìyàn sísá jìnnìjìnnì. À ń wò ó ń lọ níwájú. Aṣọ ọ̀nà ló mú bora. Ó ń bọ̀ lẹ́yìn. Àlàfúnfún gbòó kanlẹ̀ láì lábùkù. Ọba tó ga jogun lọ. Ọba tó gùn jogun lọ. Ìkóǹdẹ ìkóbẹ́rẹ́ kò lè rí gbèsè. Ọba tó wú kọjá arin. Araba ríbi tí a rí bàtà. Ọba tí ò lè níṣòro. Òkè tó ju gbogbo àwọn òkè. Ọlọ́run o ẹ̀yin gan lẹ̀rù. Ikú tí má ṣe bí ní mú mẹ́mọ́. Olúgbayé olúgbòde ọ̀run kankan òkè ṣakata ṣìkìtì. Ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ bu. Ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ gán. Ọlọ́run ẹ̀rù ni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ẹ ṣe ẹ̀. Mo wòkè mo wólẹ̀ mo rí sí Ọlọ́run ẹ̀rù bà mí. Ọba tó ní ní ọlá, ọba tó ní ní ògo, ọba tó gbọ̀ngbà agbára nínú agbára, tó wọṣọ agbára, tó sọ̀rọ̀ agbára, tó ṣiṣẹ́ agbára, tó wá di agbára nínú agbára jọ, tó gbéra rẹ̀ wọ̀lẹ́wù. Ẹ̀yin lọ́lọ́run ògo nínú àwọn ògo tó ju gbogbo àwọn ògo lọ. Ọ̀yá ṣiṣẹ́ ògo rẹ nínú ayé wa. Ṣera rẹ lógo lórí ọmọ wa. Ṣera rẹ lógo lórí aya wa. Ṣera rẹ lógo lórí ọkọ wa. Ṣera rẹ lógo lórí ilé wa. Ṣera rẹ lógo lórí iṣẹ́ wa. Ṣera rẹ lógo lórílẹ̀-èdè kí gbogbo wa bá wà. Káboyún ló bí wẹ́rẹ́. Káwọn àgàn tọwọ́ àlàbòsùn ní wàrà ṣe sà. Ní gbogbo ayé Olúwa fẹ̀rù rẹ hàn. Fẹ̀rẹ̀ hàn nínú ìlú. Fẹ̀rẹ̀ hàn nínú oko. Fẹ̀rẹ̀ hàn nípa gbígbéniga. Ọlọ́run mi lẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó gbayé tó gbòdì ọ̀run kankan. Ọ̀yá ẹ jẹ́ ká porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kógun ọmọ ṣẹ lọ níwájú wa ní bẹ̀rẹ̀bẹ̀. Jésù o Jésù o Jésù o iná ńlá fẹ̀hóhó lógun
ọbẹ̀ rírì ìjàkálẹ̀ yámú 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 yámú. Ọlọ́run mi ìyanu ìyádò akakatirika akakatirika onígbẹ̀dú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmí olórí aríran mojíjó ọlá rẹ dìgòdìgòjìgún aláìnípẹ̀kún àrágbìrìgèdè tíbẹ̀ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀ hamilẹ̀ abòkè amòkè agbára àìlópin ògbòmùgbòmùgbòmù òbìrìkìtì ayé òbìrìkìtì ọ̀run òun nìkan ni aláyé alọ̀run òun nìkan ni alọ̀run gbàṣẹ. Ọba tí ń gbani ni, ọba tí ń lani ni, ọba tí ń rí ni ni, ọba tí ń sọ́ni ni, ọba tí ń kọ́ni ni, ọba tí ń yé ni ni, aláàfin ọ̀run, ààrẹ ọ̀run àgbà. Kábíyèsí o. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ àkọ́kọ́ lọ wẹ̀ nú ẹ̀jẹ̀ Jésù náà. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ kó nú àìṣedédé mi. Gbogbo tí ò ní jẹ́ kó fàánú yanjú ọ̀rọ̀ mi lónìí. Fẹ̀jẹ̀ Jésù parẹ́. Olúwa sọ mí di mímọ́, jẹ́ káàánú fọhùn fún mi lóòrọ̀ yìí, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù dá mi láre lóòrọ̀ yìí. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù lóòrọ̀ yìí, jẹ́ káàánú fọhùn fún mi. Olúwa tú omi àánú rẹ lé mi lórí lónìí. Olúwa jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ lónìí. Olúwa ṣàánú fún mi. Olúwa má jẹ́ n gbàgbànú àdúrà lóòrọ̀ yìí. Gbogbo àìṣedéédé ayé mi ẹ̀jẹ̀ Jésù mọ́ parẹ́. Olúwa ṣàánú fún mi. Jẹ́ n ráàánú gbà. Jésù Olúwa wa. Àmín. Lónìí a ò ní pẹ́ púpọ̀ lórí ètò torí gbólóhùn àdúrà kan ṣoṣo náà la fẹ́ gbà. Àdúrà yìí fún gbogbo ọmọ Ọlọ́run sí ni àti fún gbogbo èèyàn yòókù náà. Ọ̀nà tó ti kà àwọn yòókù náà á máa rí. Gbólóhùn àdúrà yẹn ó pín sípa méjì. Òun náà ni pé Olúwa o, oore ọ̀fẹ́ tó fún mi má jẹ́ kí n ṣe oore ọ̀fẹ́ rẹ lò. Olúwa má jẹ́ n ṣe oore ọ̀fẹ́ tó fún mi lò. Bàbá wo ìwé Éfésù, ìwé Róòmù, Romans chapter 6. Ẹ jẹ́ ká ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì. Ó ní ǹjẹ́ àwa ó wá ti wí kí àwa kí ó wá jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i. Ó wá dáhùn wípé ká má rí. Àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa ó wá ti ṣe wà láàyè nínú rẹ̀ mọ́. Àwa ó ti ṣe wà láàyè nínú rẹ̀ mọ́. Ìyẹn ni wípé tí èèyàn bá mọ̀kùn nínú ẹ̀ṣẹ̀ kan tó kọ̀ntínú ẹ̀, oore ọ̀fẹ́ wà fún oore ọ̀fẹ́ wà fún tó ń ṣe oore ọ̀fẹ́ yẹn lò. Ó sọ wípé ó ní ká má rí torí pé a ti kúrò nínú ẹ̀. Ìgbà míì wà àṣìṣe lè wà, ṣùgbọ́n má jókòó sínú àṣìṣe yẹn. Má capitalize wípé oore ọ̀fẹ́ ìrọ̀pá àmọ̀túmọ̀ oore ọ̀fẹ́ yẹn. Ṣé rí ní ìgbà ayé Mósè tí ènìyàn kan tó bá dẹ́ṣẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì, ìbínú Ọlọ́run máa sú bí òjò sójú ọ̀run ni. Ìbínú Ọlọ́run á sú sójò bí tí wọ́n bá tètè mú ẹni tó dẹ́ṣẹ̀ yẹn kúrò kí wọ́n pa á lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo wọn ni ó fara kó. Gbogbo wọn pátá ni ó fara kó. Ṣùgbọ́n lónìí a ti wà nú oore ọ̀fẹ́ àbí? Ẹ rántí tó ṣẹlẹ̀ nígbà táwọn ọmọ Ísírẹ́lì tán lọ sí ìlú Háì. Ìlú kéréje ni sí wọn. Nínú gbogbo ìlú tí wọ́n ti ń bá jagun, ìlú yẹn kéré lẹ́gbẹ̀ẹ́ wọn. Ó yẹ kán jẹ ìlú yẹn nàmúnàmú ni. Ṣùgbọ́n ìlú Háì wọ́n sá níwájú ogun yẹn. Jóṣùà wá lọ rèé bá Ọlọ́run. Olúwa kí ló dé? Kí làwọn ọmọ rẹ ṣe? Kí lẹ̀ṣẹ̀ Ọlọ́run pé ohun èèwọ̀ ti wọ àárín yín, ohun àjèjì kan ti wọ àárín yín, ohun Ọlọ́run sì ń bínú sí yín, ohun ò sí lẹ́yìn yín mọ́. Kí ló ń èlò àjòjì Ọlọ́run wá fún ní àpẹẹrẹ? Torí pé ọba Ọlọ́run wa tá à ń sìn arínúróde olùmọ̀ràn ọkàn ní gbogbo tó ń ṣe ń kọ̀rẹ́ Ọlọ́run rí. You as a man of God, you as a pastor, you as a deacon, you as a prophet, you as whatever you are, whatever you are doing secretly, God is seeing you. He's seen every one of us. He's seen me. God knows your number. He knows your telephone number. He knows your house number.
He knows your room number. Ọlọ́run mọ yàrá ẹ. Ọba torí Bíbélì sọ fún wa, only the eyes of the Lord are in every places, beholding the evil and the good. Ẹni pé ojú Olúwa ń bẹ ní ibi gbogbo, ó ń wo ẹni búburú àti ẹni rere. Gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí, Olúwa o, orí ọ̀fẹ́ tó fún mi, má jẹ́ ṣìlò. Gbogbo ọ̀nà tí mo ti ṣìlò, ṣàánú mi, dáríjì mi. Gbogbo ọ̀nà tí mo ti ṣì orí ọ̀fẹ́ yẹn lò, Olúwa ṣàánú fún mi lónìí. Orí ọ̀fẹ́ tó fún mi, Olúwa má jẹ́ ṣìlò. Jésù Olúwa wa, àmín. Orí ọ̀fẹ́ nígbà tí wọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn, nígbà tí Joshua tẹ̀lé bọ́lọ́run ṣe ni kó ṣe, wọ́n discover Akani. Wọ́n discover pé àṣewọ́ lẹni tí ń yọ Ísírẹ́lì lẹ́nu. Wọ́n wá kóhun, kì í ṣe òun nìkan o. Ìgbà míì wà, àwọn bàbá mi ń dáràn fún àwọn ọmọ wọn. Àwọn ìyá mi ń dáràn pamọ́ fún àwọn ọmọ wọn. Àṣé Akani dáràn pamọ́ fún mọ̀lẹ́bí ẹni. Gbogbo tí ń jẹ́ ti Akani, wọ́n ní kí wọ́n kó sí gbangba. Àtẹrù tó jí kó, wọ́n sì sọ wọ́n lókùúta pa àtọmọtọmọ. Olúwa kí ni mò ń ṣe tí ó yọ Ísírẹ́lì ayé wa láàmú, tí ó da Ísírẹ́lì tí mo wà láàmú? Olúwa ṣàánú mi lónìí. Mo ronú pìwàdà kúrò ń bẹ̀ lónìí. Ìdílé rẹ Ísírẹ́lì kan ni. Ǹjẹ́ ìwọ á ní Ísírẹ́lì tó ń yọ ìdílé rẹ lẹ́nu bí? Orílẹ̀-èdè tó wà Ísírẹ́lì kan ni. Ǹjẹ́ ìwọ á ní Ísírẹ́lì tó ń yọ orílẹ̀-èdè yẹn lẹ́nu bí? Inú ìjọ tó wà Ísírẹ́lì kan ni. Ǹjẹ́ ìwọ á ní Ísírẹ́lì tó ń yọ ìjọ yẹn lẹ́nu bí? Olúwa fọ̀hún àánú fún mi lónìí. Mo ronú pìwàdà. Orí ọ̀fẹ́ tó fún mi, má jẹ́ ṣìlò. Torí pé wọn ò tí ì discover ẹ. Torí pé wọn ò tí ì mú ọ. Àbí wọ́n mú ọ, wọ́n tún gbé ẹ jù sílẹ̀ torí pé o lẹ́sẹ̀. Orin, ọláwọn bàbá nígbẹ̀jọ́. Ọláwọn bàbá nígbẹ̀jọ́, ṣùgbọ́n àtúnṣe pẹ̀lú àárín ìwọ pẹ̀lú Ọlọ́run kò dán mọ́rán mọ́. Bọ́ ọ bá gbogbo olówó, gbogbo ọlọ́lá, gbogbo èèyàn pàtàkì ayé yìí, tó o bá wọn múlẹ̀, tó o bá wọn dọ̀rẹ́, tínú Ọlọ́run ò bá dùn sí ọ, a jẹ́ pé tiẹ̀ tán. Bọ́ ọ bá lo gbogbo ẹsẹ̀, gbogbo agbára, gbogbo orí ọ̀fẹ́ tó o ní láti yọra ààrẹ kúrò nù jọ̀gọ̀dì kan, ṣùgbọ́n tínú Ọlọ́run ò bá dùn tí ọ, tiẹ̀ tán. Olúwa o, orí ọ̀fẹ́ tó fún mi, má jẹ́ ṣìlò. Gbólóhùn tí Ọlọ́run fún wa lónìí lílí. Orí ọ̀fẹ́ tó fún mi yìí, má jẹ́ kí n ṣìlò Ọlọ́run. Ẹ já lọ sínú ìwé Hébérù. Ẹ já lọ sínú ìwé Hébérù orí ìkejì, a ka ẹsẹ̀ kìíní sí ìkẹta. Ìwé Hébérù orí kejì, ẹsẹ̀ kìíní sí ìkẹta. Ó ní nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Ẹsẹ̀ kejì, nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọràn sì gba ẹ̀san tí ó tọ́, àwa ó ti ṣe là bí àwa kò bá náání irú ìgbàlà ńlá bí èyí tí àtètèkọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Tó bá ṣe ń pé Ọlọ́run kò dá àwọn áńgẹ́lì, kò yọ̀ǹda àwọn áńgẹ́lì nítorí àìgbọràn tí wọ́n ṣe. Mélòó ìwọ? Ọlọ́run fún orí ṣe rí ìgbàlà tá a rí, orí ọ̀fẹ́ ni o. Let me tell you, it's not everybody that came to the church, the day you came to church was saved. But God deliberately choosing you. It's not everybody that had the message of salvation believe. It's not everybody that had the message of salvation understand it. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó gbọ́, Ọlọ́run jẹ́ kó yé ọ, ó wá ní orí ọ̀fẹ́. Ọlọ́run wá tún kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Ọlọ́run wá pé ìwọ ni àyànfẹ́ òun. Ó wá ń ṣe ìgbàlà yẹn báṣubàṣu bó ti wù ọ́. Orí ọ̀fẹ́ ni
àìmọye ogun tí ìbá ti pa ọ́ ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ ó pa ọ́, oore ọ̀fẹ́ kan ni. Ẹ jẹ́ kí n sọ fún wa, à ń lọ díẹ̀díẹ̀, à ń gòkè lọ sí àwọn level tá à ń lọ. Ká bẹ̀rẹ̀ lórí ayé àwa orí ìgbàlà ọkàn. Ìgbàlà ọkàn wa kì í ṣe tá a máa fi yẹpẹrẹ tàbí tá a máa play with. Wá gbàdúrà, Ọlọ́run o, gbogbo ọ̀nà tí mi ò ti ná ní ìgbàlà ọkàn mi, tí mo ti ń fi ìgbésí ayé kìrìsìtẹ́nì mi ṣeré, tí mo ti ń fi ọ̀run mi, ọjọ́ iwájú mi ṣeré, orí ọ̀fẹ́ ńlá tí mo ní tí mo gbà láti ọ̀dọ̀ rẹ, tí mi ò ná ní, Olúwa ṣàánú mi. Olúwa jẹ́ kí n jagun orí ọ̀fẹ́ ìdílé ológo. Olúwa má jẹ́ sí orí ọ̀fẹ́ ìlò. Mò ń bọ̀. Ẹ jẹ́ ká wo èṣù. A ò dá léṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀. A ò dá léṣù. Orí ọ̀fẹ́ fún ní nǹkan kan tó fi yàtọ̀ sí gbogbo àwọn áńgẹ́lì pápátá. Ọlọ́run dá jáde láti inú òkúta iná. Ọlọ́run dá gẹ́gẹ́ bí alágbára. Ọlọ́run dá gẹ́gẹ́ bí ẹni tó the most beautiful among the angels. Ọlọ́run wá gbé sí ibi gíga jùlọ láàrin gbogbo àwọn áńgẹ́lì. He was anointed. Tí èṣù bá ń bọ̀, àbí kí ni ká pè? Ó pè ní ìràwọ̀ òwúrọ̀ ńgbà náà. Gbogbo áńgẹ́lì ó máa wólẹ̀ fún ni. Gbogbo áńgẹ́lì ó máa tẹríba fún ni. Àṣẹ kan ní òun fúnra rẹ̀ láti ọ̀run wá. Àṣẹ kan ní. Agbára yẹn dẹ̀ pọ̀, Ọlọ́run sì fún ní òmìnira, ṣùgbọ́n sí òmìnira yẹn lò. Ọlọ́run fi orí ọ̀fẹ́ ńlá fún ní agbára tó tayọ, ṣùgbọ́n sí lò. Orí ọ̀fẹ́ kan nìyẹn. Ó dé ìkóríta kan, ó wá wò pé ṣé mi náà, áńgẹ́lì mi ni ò lè bá sọ̀rọ̀ ń bí. Even lẹ́yìn tó ti ṣubú, nígbà tí áńgẹ́lì tí à ń gbé òkú Mósè lọ, nígbà tí wọ́n ń du òkú Mósè, tí èṣù ń dù, áńgẹ́lì yẹn ni ó wò pé ẹni àmì òróró ni òun ò lágbára lórí ẹ̀. Ó ránṣẹ́ sóde ọ̀run. Ó ní Olúwa bá wí Sátánì, kò lè bá wí lórúkọ rẹ̀, kò lè dojú ìjà kọ, because ní heaven hierarchy wà, procedure sì wà, due process wà. Ayé làwa tí máa ń ṣe gbogbo ẹ̀ báṣubàṣu pé nítorí lágbájá ó ti ṣubú, wọ́n á fún respect tiẹ̀. Nígbà tí Daniel tó ń gbàdúrà, tọ́lọ́run áńgẹ́lì pé kó lọ rèé pàdé, kó lọ mú nǹkan yẹn fún èṣù yìí náà lọ, àwọn balógun Páṣíà yìí. Ó tún wá wò wípé òun mọ̀ ní agbára lórí ẹni yìí. Ó tún ránṣẹ́ sọ́run, ó pe áńgẹ́lì Michael. Áńgẹ́lì Michael wá ránṣẹ́ pé Olúwa bá wí Sátánì. Ìbáwí láti ọ̀dọ̀ Ọlọ́run yẹn. Ọ̀yá ẹja tẹ̀ fi gbólóhùn yẹn gbàdúrà. Wá gbàdúrà. Ogun tó le jù mí lọ. Ogun ẹni àmì òróró tó le jù mí lọ. Olúwa bá wí níwájú mi. Ogun ẹni àmì òróró tó le jù mí lọ. Tó sì fẹ́ fi òróró ẹ̀ bá mi jagun. Olúwa bá wí níwájú mi lónìí. Olúwa bá wí níwájú mi lónìí. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ogun ẹni àmì òróró tó le jù mí lọ. Tó fẹ́ fi òróró rẹ̀ ṣe mí níbi. Tó fẹ́ fi orí ọ̀fẹ́ tó ní ṣe mí níbi. Olúwa bá wí níwájú mi lónìí. Olúwa bá wí níwájú mi lónìí. Jésù Olúwa wa. Mò ń bọ̀. Ó lè ṣe kí wá ṣe ń gbà bá ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, àwọn gbólóhùn àdúrà kan bólúwa bá ti ń fún wa lámọ̀ jù sí o. Àkọọ́lẹ̀ o. Bólúwa bá ti ń fún wa òun lámọ̀ jù sí. Níbi tí orí ọ̀fẹ́ gbé Sátánì dé ipò tó ga, àmọ́ jábọ́ nítorí pé ó ṣí orí ọ̀fẹ́ yẹn, ó sì lò. Ó wá lo orí ọ̀fẹ́ tó wà lábẹ́, ó fi manipulate, ó fi kó àwọn áńgẹ́lì kan jọ, ó fi tẹrí àwọn áńgẹ́lì kan bá. Àbẹ́yìn náà ò rí bí mo ṣe tó ni. A ṣe nǹkan kan, abẹ́ gbàjọba, wọ́n gbàjọba, Ọlọ́run fún ọlẹ́rán wò wọ́n. Ìgbà míì wà, Ọlọ́run fi orí ọ̀fẹ́ àti agbára lé ẹlòmíì lọ́wọ́. Ẹlòmíì lè jẹ́ wòlíì kó ní agbára Ọlọ́run tòótọ́ àti lódodo. Kọ́lọ́ mọ bá sọ̀rọ̀, kó mọ gbóhùn Ọlọ́run fọ́tánfọ́tán, kó mọ ríran kedere. Gbogbo ń tá a fi fún ọ, àdánwò lọ́lọ́run fi ṣe fún ọ. Ọlọ́run fi test ẹ wò ni. Bóyá wàá jó lóòótọ́ ọmọ ọ̀dọ̀, bóyá wàá ṣe orí ọ̀fẹ́ yẹn lò.
ìyẹn ni Jésù sọ wípé ẹni tó bá so lóòótọ́ nínú ohun kíhún á fi so lórí ohun púpọ̀. Mélòó wọn ti wà fún bẹ́ẹ̀. Ẹlòmíì ní ọkàn ra ṣe wọ́n fún láàyè deliverance nínú ìjọ wọn, ó ń ṣe deliverance ọjọ́ méjì bọ́sẹ̀ kan àbọ́sẹ̀ méjì ló ṣe, òun náà ti gbégbá ó lóun fẹ́ lọ dájọ́ tó ń lẹ̀, ó ti ju aṣíwájú ẹ̀ lọ, ó ti kúrò lábẹ́ orí ọ̀fẹ́ kan nìyẹn, ohun tẹ́sù ṣe nìyẹn. Ṣùgbọ́n a lè kúrò lóde ọ̀run, Ọlọ́run lè kúrò lóde ọ̀run kí n la kódà Ọlọ́run ò ti torí tiẹ̀ kó dìde kúrò lórí ìtẹ́ rẹ̀. Ìránṣẹ́ ni wọ́n sì wọ́n lè kúrò lóde ọ̀run, wọ́n lè kúrò ní ibi gíga, wọ́n lè sí ìsàlẹ̀ ilẹ̀. Olúwa o, ohun tí màá ṣe tí màá fi jábọ́ níwájú rẹ̀, ohun tí màá ṣe tó fi lé mi kúrò níwájú rẹ̀, Olúwa má jẹ́ n dáwọ́lé, Olúwa ṣàánú mi, má jẹ́ n dáwọ́lé. Ó yá sọ́ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa tí màá dáwọ́lé tó fi lé mi kúrò níwájú rẹ̀, ẹ̀mí mímọ́ má jẹ́ n ṣe. Olúwa má jẹ́ n dáwọ́lé, Olúwa má jẹ́ n dáwọ́lé, Olúwa má jẹ́ n dáwọ́lé, Olúwa má jẹ́ n dáwọ́lé. Jésù Olúwa wa. Sọ́ọ̀lù ìdílé rẹ̀ yìí ṣèdílé àlùfáà, ìran rẹ̀ kan ò sọ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ọjọ́ tí Ọlọ́run kàn wò wípé ẹjẹ́ ṣàánú ẹni yìí. Ẹlòmíín wà wọ́n mú jáde láti inú ẹrọ̀fọ̀ ni o, àwa dókè á ní kò sírú o mọ́, á ní kò sírú o mọ́. Lọ́jọ́ yẹn bó ṣe dé àárín àwọn wòlíì, ibi tí àwọn wòlíì bíi Samuel tí gbogbo wọn wà tí wọ́n ń sọ tẹ́lẹ̀, òun náà bá darapọ̀ mọ́ wọn, ẹ̀mí Ọlọ́run sì bà lé, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀. Àwọn èèyàn wá wò wípé ilé ọmọ bàbá eléégún, kí ló wá débì tí ń sọ tẹ́lẹ̀. Ìwọ kan ò wo ibi tó ti ń bọ̀, Ọlọ́run pè ọ́, ó sọ ẹ́ di nǹkan. Ìran rẹ kan ó ṣe wòlíì rí, ìran rẹ kan ṣe àlùfáà rí. Ọlọ́run wá wù ọ́, ọ wá yàn ọ́, ọ wá tún ṣìlò, ò ń lò bálabàlá, ò ń lórí ọ̀fẹ́ yẹn bálabàlá. Ìran tọ́lọ́run fún ọ òfin pawó ni, ó ti bẹ̀rẹ̀ sí ní ta ìran. Gbogbo òróró tó ń gbàdúrà bísínẹ́sì ni. Àyàn èèyàn méje kan wọ́n lọ gbàdúrà lórí òkè méje, ọmọ fún sadis, ọmọ fún bíìlì. Ó ti ń sin orí ọ̀fẹ́ yẹn lọ, Ọlọ́run sì mọ gbà kúrò lọ́wọ́ ẹ̀. Kì í ṣe pé mi ìfi ṣépè fún ọ, ìgbọ́n tó wà ní, torí pé tó rántí pé ẹni tó bá ṣi tálẹ̀ǹtì rẹ̀ lò, tó ṣi òróró rẹ̀ lò, Ọlọ́run á withdraw ẹ̀, á withdraw orí ọ̀fẹ́ yẹn. Ẹlòmíì àròpọ̀ ó sì wà lábẹ́ orí ọ̀fẹ́ ni, ó ti tán, ó ti gbẹ. Sọ́ọ̀lù sọ àsọtẹ́lẹ̀ lọ́jọ́ yẹn ni wọ́n ta òróró ọba lé Sọ́ọ̀lù lórí o. Lọ́jọ́ tó sọ àsọtẹ́lẹ̀, ó gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, ó ríran, wọ́n tún ta òróró ọba lé lórí, ó sì di ọba. Ó sì jẹ ọba ní Ísírẹ́lì. Ó wá jẹ ọba tán, ó yó tán. Wọ́n ní aya yó tán, ó ṣe kọ́ńdúkọ́ńdú sọ́kọ. Ọ̀yá yó tán, ó ń wọjá ọdẹ sùn láàtàn. Ó ní bá já ọdẹ bá tó kọ́ mọ́ ká lọ. Wọ́n ní ọmọ yó tán ń pe bàbá rẹ̀ ní wèrè. Ńgbà lómi bá yó tán, àwa máa wá bẹ́kùnbẹ́kùn káàkiri. Orí ọ̀fẹ́ àṣìlò ni, orí ọ̀fẹ́ àṣìlò. Ìran tiẹ̀ òfin gbàyàwó oníyàwó ni, ìran tiẹ̀ òfin dùpọ̀ àwọn ènìyàn ni, ìran tiẹ̀ òfin gbalẹ̀ onílẹ̀ ni. Gbogbo tó ti jígbà lọ́wọ́ àwọn èèyàn dá padà. Bàbá fẹ́ kọ́lọ́ yọ́nú sí ọ, tètè dá padà. Orí ọ̀fẹ́ àṣìlò ni. Olúwa má jẹ́ ń ṣì orí ọ̀fẹ́ rẹ lò. Olúwa ṣàánú mi, má jẹ́ kí n ṣì orí ọ̀fẹ́ rẹ lò. Ẹlòmíì wà kó kàn wí gbólóhùn kan ni Ọlọ́run á sì fàṣẹ sí, Ọlọ́run á sì dá lóhùn. Orí ọ̀fẹ́ ni. Nínú ilé gan kọ́, ọkọ àtìyàwó, Ọlọ́run lè forí ọ̀fẹ́ fún ìwọ ìyàwó pé kí wọ́n ní kó máa bọ́ ọkọ ẹ̀ kó máa ṣe gbogbo ẹ̀ dáadáa. Jẹ́ ń sọ ìtàn kan fún ọ. Ránṣẹ́ Ọlọ́run kan wà, Ọlọ́run pè go for full time. Ó lólúwa, nígbà tó ń bá lọ full time, òun ni breadwinner, òun lòun ó bọ́ aya, òun lòun ó bọ́ ọmọ. Ọlọ́run pé ohun tí màá ṣe ni pé màá bless ìyàwó ẹ lórí business tó ń ṣe. Ìwọ
máa ṣiṣẹ́ ìránṣẹ́ mi lọ yóò sì máa take care ẹ òun ti fi ṣe financial ẹ tí wọ́n máa support ẹ ẹlòmíì o lè má mọ̀ rí ó tẹ̀lé má jọkọ ó lè má jẹ aya ó lè wà nù ìjọ yẹn kọ́ lọ́n sọ pé ìwọ lòun ó fi ṣe financial ìjọ yẹn tàbí ìwọ lòun ó fi ṣe financial ìdílé yẹn orí ọ̀fẹ́ ni ó wá tó àkókò kan obìnrin ní owó yẹn ìyàwó olùṣọ́àgùntàn sọ yìí obìnrin yẹn ní owó débi pé ńgbọ̀ wá dé tí ó dé láti fi iṣẹ́ lọ́jọ́ kan bàbá náà dé lẹ́yìn tó gbàdúrà tán ó wà ní àdúrà àti àwọn ọ̀nà sáré bá ń bomi wá ìyẹn mọ̀ pé ẹ̀ ti lọ látàárọ̀ ní ìgbà kan àwo kan ó sàkùn ìgbà tó máa gbómi yẹn ọkàn fi gun lọ́wọ́ omi ni ẹ mú jàre mú jàre mú sórí ọkùnrin yóò sọ pé ọ̀ní thank you tó ti ẹ̀bù fún mi mo ti ẹ̀dúpẹ́ ìyẹn ni pé ó ti wò wípé òun ló náwó òun ló ń ṣe gbogbo ẹ̀ òun ló sponsor ẹ̀ ọkọ yìí kò bínú o kò sọ̀rọ̀ òdì sí o ohun tó kàn ṣẹlẹ̀ ni wípé business yẹn kàn ń lọlẹ̀ dò business yẹn ń lọlẹ̀ dò ló wá bẹ̀ sí ní ìyàwó ìbáṣì nígbàdúrà àtòrí òkè dórí òkè ọwọ́ adọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run kan bí ìránṣẹ́ ọlọ́run yẹn ṣe fẹ́ gbàdúrà fún ìránṣẹ́ ọlọ́run bá sọ pé dìde oníkó máa lọ oníkó máa wà gbàdúrà kí ló dé ọ wá ṣàlàyé fún ọlọ́run ló bínú sí ọ ọlọ́run ò dẹ̀ fẹ́ pinnu bínú tọ́lọ́run bínú sí ọ ó ní ní ọjọ́ báyìí ọkọ ẹni kò bomi fún ọlọ́run gbé ẹ dìde láti fi ọ́ ṣe olùrànlọ́wọ́ àyànmọ́ arákùnrin yẹn ọlọ́run lòun wọ́n máa bless yẹ ó ní ọkùnrin yẹn wá pé kó o fóun lómi ó lọ wá mú omi yẹn fi gun lọ́wọ́ o fi ìrẹ̀lẹ̀ sí o respect yẹ ó ní láti ọjọ́ yẹn òun lọ́lọ́run ti yọ ẹ́ kúrò nínú àwọn financial tí ó support yẹ ó ní bàbá kí lòun lè ṣe bá ń gbàdúrà ọlọ́run sọ wípé bàbá yẹn wá dá àwọn wòlíì yàtọ̀ síra wọn ọlọ́run pọ́nrọ̀ rí ọ látúnṣe torí pé òun ti fẹ́ lòmíì dípò ẹ̀ wá gbàdúrà má jẹ́ sórí ọ̀fẹ́ tó fún mi nu má fẹ́ lòmíì dípò mi níwájú rẹ̀ má fẹ́ lòmíì dípò mi níwájú rẹ̀ orí ọ̀fẹ́ tó fún mi yìí olúwa má jẹ́ sọnù ọyá sọ di àdúrà olúwa orí ọ̀fẹ́ tó fún mi má jẹ́ sọnù má fẹ́ lòmíì dípò mi níwájú rẹ̀ olúwa má fẹ́ lòmíì dípò mi níwájú rẹ̀ olúwa ṣàánú fún mi ẹ má ṣàánú fún mi olúwa gbọ́ tèmi olúwa ṣàánú fún mi olúwa gbọ́ tèmi lónìí jésù olúwa wa. Brethren, what is that thing that you give that has not been given to you by God? Kí ni nǹkan tó o ṣe fún yàn àbúṣe fún tí ìsìnkú ọlọ́run ló ṣe fún ọ? Nínú ìdílé yẹn ọlọ́run gbé ọ kalẹ̀ ọlọ́run kàn sí ẹ lógo ìdílé ṣùgbọ́n gbogbo èèyàn bí bàbá rẹ bọ̀ gan pàápàá tí ò bá ti sọ fún ọ tẹ́lẹ̀ kò lè wọlé beware of dog ló wà lẹ́nu ọ̀nà ẹ̀ àti àsọ pé tó burú ni o ìyá rẹ ń bọ̀ onítorí pé wọn ò sọ fún ọ tẹ́lẹ̀ kí wọ́n padà oko o plan láti gbàlejò ń sìn ó ṣẹlẹ̀ lamẹ́ríkà ń bì ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà jẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ báyìí pé ọlọ́run mú ọ ọlọ́run yọ ẹ wá síbí bàbá ẹ tó wá mo ti gbọ́ ẹ tó ó lé bàbá ẹ jáde sínú òtútù ó ní bàbá ó ní kó wá gbígbà kọ́ mọ́ bá ń gbélé mọ́ torí kíní òun san bíìlì òun ṣe gbá lóòótọ́ kò sẹ́ tí ò san bíìlì bí bíìlì bàbá wá gbàdúrà ni bíìlì bàbá mi má jẹ́ ó ní lára bíìlì ìyá mi má jẹ́ ó ní lára kí bàbá rẹ̀ ó wà lé kó fún lóúnjẹ kí màmá rẹ̀ ó wà lé kó fún lóúnjẹ ẹlòmíì lè já ìsínú òtútù ẹlòmíì ó dèlú ìtàn màmá ẹ di ọmọ ọ̀dọ̀ fún a sọ̀rọ̀ sí màmá ẹ màmá síbú ṣe ká gbé nìyẹn síbú ṣe ká gbé kíní yẹn sí nìyẹn màmá ẹ ló ń bá sọ̀rọ̀ yẹn o pa ọba ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ lọ tọrọ àforíjì kan ló ń dáríjì ọ orí ọ̀fẹ́ àsìlò ni orí ọ̀fẹ́ àsìlò ẹlòmíì wà nítorí pé ó gbà àyàn ṣiṣẹ́ ó gbà torí pé kò tí ì níwèé ó sì gbà gẹ́gẹ́ bí nání àbò gbà gẹ́gẹ́ bí living níta ń pè living gbígbé yẹn ń sọ ọmọ ọ̀dọ́ ni tàgbà tọmọdé tomidan ní ń ṣe ń bì ohun tí ò yẹ yìí tẹ́ wà lé nìyẹn o nígbà tẹ́yìn tẹ́ wà Nàìjíríà bá sọ pé ẹjọ́ ẹ fún mi lówó fún mi wọ́n ń ṣe bá bánlá wàhálà ń bì ìyá ń jẹ́ ẹlòmíì ń bì ẹlòmíì àti jẹ àti mu kò rọrùn fún bì ṣùgbọ́n torí pé ẹ ti ránṣẹ́ pé wọn ò rówó fi ránṣẹ́ yẹn ó ti di wàhálà àtìgbà yẹn ẹ ti ń bínú sí wọn nígbà tó
ńgbọ̀ wà lé ó ṣe dáadáa fún àbí ńgbọ̀ wá débi kí ló dé tó ń háwọ́ kì í ṣe pé òun náà bọ́ bá jẹ́wọ́ lé wọ́n lè sínú òtútù tí wọ́n mọ̀ rìn kiri bí ìgbà ẹran rìn kiri títì ìrí bí òun ṣe wípé ẹjọ́ ẹ̀yìn fún yín lóṣù tó ń bọ̀ jọ́kìní jọ́kẹta tó sanwó báyìí wàhálà ni ìyẹn ni ó kọ́kọ́ gbájúmọ́ náà bíìlì iná bíìlì omi ni ó kọ́kọ́ gbájúmọ́ torí tá bàbá bẹ̀rù ká bẹ́ràn wí. ṣùgbọ́n nítorí ìdí èyí ò lè sọ pé torí ó lé ìyá rẹ̀ jáde ìyá ẹni nìyá ẹni wọ́n lórí pàlàbà orí pòlòbò àkọ̀yìn sí ìyá ẹni kò gbọ́dọ̀ pani lẹ́rìn ọlọ́run wá gbé ọ sí ipò kan ó dé ipò kan níbi tó lórí ọ̀fẹ́ kan ìyá rẹ̀ ò ní túmọ̀ sí ọmọ ìgbéraga ti wọ̀ ọ́ lẹ́wù dókítà mọ̀ ní ọ́n sì ti di dókítà ńlẹ́ o bàbá dókítà orí ọ̀fẹ́ kan la fi fún ọ lọ́mọ pé àwọn èèyàn kan lẹ́jọ́ sí exam yẹn tí wọ́n pass títí dì sí àwọn kan wà tó yẹ pé nínú ìrìn àjò yẹn wọ́n kú síbẹ̀ wọn kò tẹ́ tọ́rọ́ tí wọn mọ́ ọ wá ti dé ipò ìyá rẹ̀ ò ṣe é rí mọ́ bùrọ̀dá rẹ̀ ò ṣe é rí mọ́ ọ̀ǹgàn ọ̀rẹ́ rẹ̀ pàápàá ọ̀ǹgàn ọ̀fẹ́ rí mọ́ orí ọ̀fẹ́ àṣìlò ni orí ọ̀fẹ́ àṣìlò gbogbo ohun tó o bá ní láyé gbogbo ohun tó o jẹ́ láyé orí ọ̀fẹ́ la fi fún ọ orí ọ̀fẹ́ la fi fún ọ ibi eléyìí láti máa lọ sí orí ọ̀fẹ́ àṣìlò agbára àti àṣìlò ipò agbára tó fún mi olúwa má jẹ́ n ṣìlò ipò tó yàn mí sí olúwa má jẹ́ n ṣìlò ọ̀pọ̀ èèyàn ló ń ṣipò lò lónìí ọ̀pọ̀ èèyàn ló ń ṣe agbára lò lónìí ẹ já lọ sínú ìwé pétérù kìíní bí àbá ti ń bọ̀ ń bí àdúrà ó gbọ́dọ̀ ní bíbélì ìwé pétérù kìíní ẹ já wo orí 5 ẹ jẹ́ kí n kà láti ẹsẹ̀ kìíní sí ìkẹta ó ní àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ èmi ẹni tí í ṣe alàgbà bíi ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tí a ó fi hàn ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín ẹ máa bójútó kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán ẹsẹ̀ kẹta bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí ń lo agbára lórí ìjọ ṣùgbọ́n kì í ṣe ara yín ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo alàgbà lè ṣipò lò olórí ìjọ lè ṣipò lò olórí ìjọ tó bá ti ń pọ̀ síbì kan ju bì kan lọ ó ti ń ṣipò yẹn lò nìyẹn olórí ìjọ tó bá ti ń gbẹ̀bí fáláre ó ti ń ṣipò lò nìyẹn olórí ìjọ tó bá jẹ́ wípé àwọn tí ó rí nǹkan gbà lọ́wọ́ wọn nìkan ní ń tọ́jú ó ti ń ṣipò lò nìyẹn ó ti ń ṣipò àti agbára ó ní ẹ máa tọ́jú wọn tìfẹ́tìfẹ́ love everyone nínú àdúrà tá à ń gbà gan ọ̀pọ̀lọpọ̀ ìwàásù ló wà ń bẹ wákàtí kókó àdúrà mi lápètò yìí ìyẹn ni wípé ṣe rí mo ń sọ kinní kan láàrin ìjọ lọ́jọ́ kan mo ní ìjọ láti jẹ́ olùṣọ́ àgùntàn òní tó jẹ́ pé ó gbẹgẹ́ jù ó le ju àti jẹ́ ààrẹ orílẹ̀-èdè lọ tó bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè tó bá fẹ́ káwọn ìlú ṣe nǹkan kan tí wọn ò ṣe wàá sọ́dọ̀fin ni wàá sì fi pámú wọn ṣe ṣùgbọ́n kò síbẹ̀ nínú ìjọ ẹni tó rú òfin Ọlọ́run gan pàápàá ó tún rọ̀ ó tún try láti gbé dìde ni bólùṣọ́ àgùntàn ọbẹ̀ ọmọ ìjọ wò wàhálà bó sì tún bẹ ọmọ ìjọ wò náà ó sì jẹ́ pé mi ní bẹ́ẹ̀ wò ẹ̀rí pé ipò tó gbẹgẹ́ ni olùṣọ́ àgùntàn ọ̀pọ̀ ọ̀gbà lébi ń pawó tí ń pebi mọ́nú olùṣọ́ àgùntàn míì wà níbi tó ti rẹ̀ sí
ẹlòmíì á sì tún pé ẹ gbàdúrà fún mi, ẹ gbàdúrà fún mi. Òun ó gbọ́dọ̀ pa tiẹ̀ yẹn tì kó sì máa gbọ́ tiẹ̀, kó máa gbọ́ tiẹ̀. Nítorí ìdí èyí, ipò iṣẹ́ àlùfáà àti olùṣọ́ àgùntàn ipò tó gbẹgẹ́ ni. Bólùfáà fẹ́ sọ̀rọ̀ lójú ní gbàgede, ó gbọ́dọ̀ mọ tí ó sọ. Bọ́bá ṣe mistake sí nǹkan kékeré, ó ti káàkiri nìyẹn. Ó ní tí wọ́n máa fi against ẹ̀. Bí ó jẹun, ó gbọ́dọ̀ sọ ń jẹ́jẹ́. Bí ó jókòó, ó gbọ́dọ̀ ṣe jókòó. Wọ́n lè rẹ̀ rí bó ṣe jókòó tó gbun. Àwọn àlùfáà náà ni wọ́n wù bẹ́ẹ̀. Bọ́wọ́ bàtà tọ́jẹ́ ipò dáa tọ́jú ọ̀sàrà. Wọ́n ní owó rẹ̀ ti ń dé. Bọ́jẹ́ pé wọ́n bùn ní alókòwò òjọ jẹ ni. Bọ́ bá sì wà káàntì wọn, gbogbo ẹ̀ ló pé o. Bọ́ bá sì jẹ́ wípé bàtà rẹ̀ ó yí dande ni, ó gbẹ́nu òkè báyìí ni, bí ìgbà bàálù fẹ́ fò. Wọ́n tún mọ́ bí ẹ̀rí ẹ̀. Àní kò rí ṣe lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́, ṣé dandan ni wọ́n fi ṣe pásítọ̀ ni. Oríṣiríṣi ọ̀nà, ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ yóò máa tẹ̀síwájú torí pé iṣẹ́ tọ́lọ́run pè sí ni, iṣẹ́ orí ọ̀fẹ́ sì ni. Ṣùgbọ́n àwọn kan wà, wọ́n ti dé ipò kan, wọ́n ṣe orí ọ̀fẹ́ yẹn lò, wọ́n ṣe agbára yẹn lò lórí ọmọ ìjọ. We bully most of the members. We bully them in various ways. In various ways. Ẹlòmíà ní tó yẹ òun ò rí kó fún ní nǹkan kan rí. A ní kó gbogbo mi ò fẹ́ rí. You are bullying him or her. Ó dẹ̀ ní ká fi tìfẹ́ ká fi bá wọn lò. Did you love the sheep that God gave to you? Are you a good shepherd? Ẹ jẹ́ ká bira wa wo ipò àṣìlò àti agbára àṣìlò. Ọlọ́run máa ń fún oríṣiríṣi agbára lọ́wọ́. Ẹ jẹ́ n ṣàlàyé agbára. Kọ́pọ̀lọpọ̀ wá rò pé ẹ rò pé pásítọ̀ nìkan ló bá wí. Ọba ìwọ gan wí. Bó kò sẹ́ni tó wà láyé tọ́lọ́run fún lágbára tiẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sí agbára yẹn lò ní. Wọ́n sì lò. Agbára àkọ́kọ́ tí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní, ó ní agbára ọ̀rọ̀ Ọlọ́run. Agbára ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí ìdí èyí, a classify agbára àkọ́kọ́ sí spiritual power. Agbára tẹ̀mí ó lágbára àkọ́kọ́. Tá bá sọ pé agbára tẹ̀mí yẹn ó pín sípa méjì. The one from the light and the one from the darkness. Nǹkan tó bá exist, a máa sọ pa ẹ̀. Ó exist ni. If there is no darkness, there is no usefulness of light. But because there is darkness, the light is useful. Ebo òkùnkùn ló fẹ́ gba ayé mọ́lódùmarè lọ́tọ́rọ̀ ti pàṣẹ pé kí ìmọ́lẹ̀ ó wà. Òkùnkùn ló sọ̀kalẹ̀, òkùnkùn bolẹ̀, ayé rí jújú. Ọlọ́run wá ní let there be light. Ibi tí agbára òkùnkùn àti agbára Ọlọ́run ṣe wà nìyẹn. Ẹlòmíì, Ọlọ́run pè gẹ́gẹ́ bí wòlíì. Ọlọ́run pè gẹ́gẹ́ bí ikọ̀, ó sì gbé agbára tí ó tọ́ sí, Ọlọ́run sì fi fún. Ẹlòmíì àrò pé torí mọ́ gbà àwọn kan wà tán gbà àwẹ̀ jù ẹ lọ tán lè sọ tẹ́lẹ̀. Wọ́n gba bíríbírí jù ẹ lọ wọ́n bá wí báyìí. Wọ́n gbàgbà náà ni. Ẹlòmíì wà lórí òkè nísìn 40 days 40 nights. Kí ló ń gbàdúrà lé lórí? Mo fẹ́ gba físà Amẹ́ríkà. Ṣùgbọ́n ọ̀gbà àwẹ̀ kankan, ìwọ ọ̀gbà kankan. Kọ́dà gan ò tráfù rí, ó sì lọ wọ́n sì fún ọ. Orí ọ̀fẹ́ kan nìyẹn. Mọ́ pẹ̀ àwọn tí àti ìrì tí wọ́n ṣe, mọ́ pè wọ́n lọ́lẹ̀ o. Mọ́ pè wọ́n pé wọ́n mọ́ ṣe o. Ọlọ́run kan àdánwò náà ló tún jẹ́ fún ọ. Ẹlòmíì wà lórí òkè, ó gbàdúrà Olúwa jẹ́ gbádá Amẹ́ríkà, yìí ń ṣiṣẹ́ sí ọ, yìí ń wúlò fún ọ. Ọ̀dà Amẹ́ríkà rí wọn ṣọ́ọ̀ṣì o. Wọ́n ṣe orí ọ̀fẹ́ yẹn lò. Wọ́n dá Amẹ́ríkà, iṣẹ́ ni. Wọ́n ṣe sẹ́lẹ̀ àárọ̀, wọ́n ṣe lọ́sàn-án, wọ́n ṣe lálẹ́, wọ́n ṣe lóru. Iṣẹ́ ni àkókò tó bá rí pé wọ́n fẹ́ rí láàsì pé wọ́n ní àǹfààní gan bí program bá wà ní chọ́ọ̀chì. Wọ́n á ta gèlè yẹyẹyẹ, wọ́n lọ patí torutoru. Wọ́n ráàyè church mọ́. Wọ́n ráàyè fún Ọlọ́run mọ́. Orí ọ̀fẹ́ àṣìlò ni. Let me tell you, anything you be, any opportunity you have,
Any breakthrough you have is for a purpose. It's for a purpose in which you must account for. Fún ìdí kan lọ́lọ́run ṣe gbé ọ débẹ̀ o. Ọgbọ́n tí Mọ́dékáì sọ fún Esther. Ìwọ àmọ̀ bóyá torí àkókò yìí gan lọ́lọ́run ṣe gbé ọ dépò. Ẹlòmíì wà nípò kọ̀mọ̀dì tọ́lọ́run fi sọ di gómìnà. Ẹlòmíì ọmọ reason tọ́lọ́run fi sọ di gómìnà orílẹ̀-èdè. Ẹlòmíì ọmọ reason tọ́lọ́run fi sọ di ààrẹ. Ó wá dé ilé ààrẹ tán, ó dé ipò ààrẹ tán, ó dé ipò gómìnà tán, ó dé ipò chairman tán, ó wá ń lopò bí amùsùà. Ó ń lepò nípò síárì mi, ó ń lò fún ìdùnnú tara ẹnìkan, àwọn ẹmẹ̀wà rẹ̀, àwọn tó mọ̀, ó ń lò ó fún wọn, kò lò fún orílẹ̀-èdè mọ́ o. Ẹlòmíì sì fẹ́ jẹ ààrẹ, àbò fẹ́ jẹ gómìnà, ó gbé báìbù lọ́wọ́, ó fi sú ẹ̀. Ẹlòmíì gbé Quran lọ́wọ́, ó fi sú ẹ̀. Kò tẹ̀lé tó wà ní báìbù yẹn mọ́. In tó fi sú ẹ̀ yẹn gangan, ó ti ń dìde ogun sí ẹ tó ọmọ, torí pé ó ti ń pọ̀ sí bìkan ju bìkan lọ. Ó ti ń fi àìṣedéédé, ó ti fi ń lo ipò yẹn. Ó ti ń fi àìṣedéédé, ó ti fi ń lo ipò yẹn. Ó take care àwọn flock mọ́. Ó ti ń lo ipò ní ipò àṣìlò. Ó ti ń lo agbára yẹn, ó fi gbalẹ̀ onílẹ̀. Ó lo ipò yẹn, owó agbára kejì, mo ń sọ̀rọ̀ agbára lọ. Ó ní owó, the power of money, financial breakthrough. Olówó lọ́wọ́, ó lè ra gbogbo èèyàn. Ẹnìkan lọ́jọ́ kan, pásọ̀ kan lábá mi nígbà kan tí mo wà ní workshop kan ní Sábó ń bẹ̀. Kí ló dé? Inú mi pásọ̀ yẹn, wọ́n ti ra ilẹ̀ yẹn ti pẹ́, wọ́n ti ń gbé ibẹ̀. Wọ́n ń gbé bẹ̀. Ibẹ̀ náà ni pásọ̀ kọ́ mission house sí. Òru làwọn kan dé. Wọ́n pè wọ́n lájagun gbalẹ̀. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ ṣọ́ọ̀ṣì mọ́ wọn lórí. Wọ́n sì lé everybody jáde. Bàbá yìí lọ sí police station. Nígbà tó tún wá tán ní kò ń padà wá. Wọ́n wá sọ pé nígbà wá ṣe ẹni ìwá pè mí. Tòsí police station ní ibi tí nǹkan yìí ti ṣẹlẹ̀. A wá lọ police station yẹn. Nígbà débẹ̀, bá ṣe débẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ sí wọ́n láwọn ọmọ àwé yẹn jàre pé bó ṣe máa ń ṣe nìyẹn jàre. Kéèsì ẹ̀kan pọ̀ ń bíbà yìí. Níbo níbẹ̀ gan? Lẹ́yìn ìkùlé yín bíbà yìí náà ni o. Okay, wọ́n bá dẹ̀ yan ọlọ́pàá kan pé kó tẹ̀lé wa kó wá lọ rè wo bẹ̀. La bá bọ́ta. Ó ní mọ́tò tá a gbé wá dà. A ní ó nìyẹn lọ́ọ̀kan yẹn, ó lóun ò lè lọ tá a bá ti gbé mọ́tò wá. Ọmọ bínú padà ní ọba ránṣẹ́. Ṣé rí i pé àwọn tó wà ń bẹ̀ yẹn gan wọ́n ti ń sipò lò. Wọ́n ti ń sipò lò yẹn ni wípé ẹni tó fẹ́ ṣiṣẹ́ ibi ó ti lọ tẹ́lẹ̀ ń bẹ̀. Eré ni àwàdà wọn máa ń wó ṣọ́ọ̀ṣì yẹn kanlẹ̀. Wọ́n wó ṣọ́ọ̀ṣì yẹn kanlẹ̀. Gbogbo bárakùnrin yìí bó ṣe ń lọ tó ń bọ̀ wọ́n ti ń gbẹ́lẹ̀, wọ́n ti ń lay foundation. 6-story building yẹn kọ́ síbẹ̀ ní ìsìn. Ní ilẹ̀ tó jẹ́ wípé belong to ẹni yìí tó dẹ̀ níwèé ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n wò gẹ́gẹ́ bí aláìlágbára, wọ́n wò gẹ́gẹ́ bí aláìmọ̀ọ̀yàn, wọ́n wò gẹ́gẹ́ bí aláìléèyàn, wọ́n ṣe ipò yẹn lò. Ó lè lówó. Kò ní kan wó ilé lágbájá kò ń bì. Ó lè lówó kó gbàyàwó oníyàwó kó tún ti ọkọ ẹ̀ mọ́lé. Agbára ni, agbára àṣìlò ni. Ṣùgbọ́n tí bí ni yóò bí ọlọ́jọ́ kan. Wọ́n gbàdúrà. Olúwa, agbára tó fún mi, ipò tó fún mi, orí ọ̀fẹ́ tó fún mi, Olúwa má jẹ́ sí lò. Ó yá sọ fún Ọlọ́run. Orúkọ Jésù, àǹfààní tó fún mi, orí ọ̀fẹ́ tó fún mi, ipò tó fún mi, owó tó fún mi, ọlá tó fún mi, Olúwa má jẹ́ sí lò. Olúwa má jẹ́ sí lò. Ẹ̀tùmọ́ má jẹ́ sí lò. Olúwa gbọ́ tèmi. Jésù Olúwa wa. Ó wá yí àdúrà yẹn padà. Ẹnìkan ni wọ́n ṣí ipò lò fún yìí. Ẹnìkan ni wọ́n fi ìyà jẹ yìí nítorí ipò. Wá gbàdúrà. Gbogbo ẹni tó ń lo ipò lé mi lórí láti fi jayé mi lógun. Gbogbo ẹni tó ń lo ipò lé mi lórí láti dí ìgbéga mi lọ́wọ́. Gbogbo ẹni tó ń lo ipò lé mi lórí láti fi ní mi lára. Olúwa,
jẹ́ jábọ́ lónìí. O lè gbàdúrà àti ọ̀dà, àwọn kan wà tó gbàdúrà kọ́ lọ́n jábọ́ sọnù tí ipò wọn ọba ti wúlò fún àlàáfíà ayé wa. Olúwa já wọn sílẹ̀, ẹ̀mí mímọ́ já wọn sílẹ̀. Ó yá sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ń bẹ ní ipò, tí ń lo ipò rẹ̀ láti fi ni mí lára, tí ń lo ipò rẹ̀ láti jà mí lógun, ẹ̀mí mímọ́ já sọnù, ẹ̀mí mímọ́ fà tú tí gbòǹgbò tí gbòǹgbò. Olúwa yọ ọwọ́ ẹ̀ kúrò láwo lónìí, ẹ̀mọ́ yọ ọwọ́ ẹ̀ kúrò láwo, ayérayé yọ ọwọ́ ẹ̀ kúrò láwo, ẹ̀mọ́ yọ ọwọ́ ẹ̀ kúrò láwo. Olúwa gbọ́ àdúrà yìí, Jésù Olúwa wa. Ẹ̀yin ará mi nínú Olúwa, ipò àṣìlò ó ń bẹ nínú ìjọ, ipò àṣìlò ó ń bẹ nínú ayé, ipò àṣìlò ó ń bẹ nínú ẹbí. Ẹlòmíì ò ní mágàjì inú ẹbí yẹn, ó sì mọ̀ pé ọmọ yẹn ò ní bàbá mọ́. Ó wá tó àkókò tó fẹ́ ṣe wedding torí pé o fẹ́ sùn ìyá ẹ̀ lópó, o fẹ́ sùn ìyá ẹ̀ lópó, ìyá ẹ̀ ọ̀gbà, ìyá ẹ̀ lóhùn òṣùpó, òun fẹ́ wà bẹ́ẹ̀. Ó wá dúró de àkókò, bóyá ọmọ kan nínú wọn fẹ́ ṣe wedding, ó wá dúró síbẹ̀, ó wá mú ayé nira, ó wá mú ayé nira fún arábìnrin yẹn. Ẹ̀mí mímọ́ pa ọ́ dànù, gbà bí mo ṣe sọ fún ọ. Ó ní opó lára, ó ní aláìní lára. Idà ìbínú Ọlọ́run ló ń fi ń pawọ́ yẹn. Bọ́ bá wà ń pò yẹn, ronúpìwàdà lénìí, ronúpìwàdà lónìí. Nítorí pé obìnrin yẹn ò lọ́kọ mọ́. Olúwadé ẹ má fìyà jẹ opó. Ọ̀bọ wa dúró dé, ṣé jípa Jésù gba Jésù lòun máa ń ṣe. Ńgbà ọba ya á ní kó rúbọ, bí ọba rúbọ ya mọ̀ pé ó ti mọ̀ pé ò ní rú. Ọwá dúró sí ipò yẹn, Ọlọ́run ó fìyà ẹ̀ jẹ. Ọlọ́run máa nà ọ́ ní kóńdó rẹ̀. Ẹlòmíì wà nínú ìṣòro báyìí sí, kò mọ ẹni tó fà ìṣòro, kò mọ ẹni tó fà ìṣòro. Ẹnìkan sọ fún mi lọ́jọ́ kan, ó ní ó tó bá ní owó, tó ń bá ní owó, òun sì máa dá sí, òun máa fìyà jẹ ìyàwó yẹn. Ọlọ́run dẹ̀ ní fún ọ. Ó ní kí ló dé tí mo sọ bẹ́ẹ̀? Mo ní kò ti ní èrò búburú lọ́wọ́, ó ti sọ wípé tó o bá ní owó yẹn fẹ́ fi jẹ ìyàwó ẹ̀ ń yà ní. Ọlọ́run ò ní fún ọ, o ò lè rí owó yẹn. Ọlọ́run dáríjì o, ọlọ́run pé dáríjì kan ó yí ìpinnu padà ni. Ó wà ní ipò kan, ó ń sọ pé tó o bá dé ipò kan àbó dé ipò kan, ó wá lò ó láti fi jẹ̀yàn kan níyà. Olúwa máa jẹ̀wọ́ náà níyà gidi. Ẹgbà bẹ lọ́wọ́ Ọlọ́run. Àwọn áńgẹ́lì tí máa ń nani ń pàṣẹ wọn káàkiri àgbáyé ń sìn. Wá gbàdúrà, ta la lágbára tí yọ ayé mi lẹ́nu, ta lè yàn ká tó fẹ́ fi àjùlọ hàn mí. Olúwa o, bá mi yọ ẹni náà lẹ́nu lónìí. Ta lẹni tó ń fi wà láàyè rẹ̀ ni mí lára. Olúwa sá lọ́gbẹ́ ikú, ẹ̀mí mímọ́ sá lọ́gbẹ́ ikú. Ta lẹni tó fi ipò rẹ̀ tó fi ní ìgbéga mi lọ́wọ́. Olúwa yọ sọnù, ẹ̀mí mímọ́ yọ sọnù. Mẹ́tàlì àdúsà kádì àmárùà. Wá tún gbàdúrà yìí, ta níjọba orílẹ̀-èdè tó kó ìnira hílàhílo bá orílẹ̀-èdè. Ta lẹni tó fi ìṣèjọba ní orílẹ̀-èdè rẹ̀ lára. Olúwa, ìjọba tí kìí ṣe tiẹ̀, ìjọba ìnira tó wà láyé mi, ìjọba ìnira tó wà lórílẹ̀-èdè mi, Olúwa fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, ẹ̀mí mímọ́ fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Gbàdúrà yẹn mikadua rizalia naru akaba yitalu andazia makuri itimbamuka. Mo rántí yí àkan ìjọba kan, ìnídàkọ ẹ̀. Gba ẹni káàpù yẹn ṣẹ̀ṣẹ̀ wà. Bó ṣe ń lọ lọ́bárí káàpù pé wọ́n kọ́ káàpù síbí báyìí, wọ́n lànà síbí. Ó ní ẹ lọ wó gbogbo tí wọ́n ṣe síbí, ó ní ẹ lọ wó olulẹ̀. Bàbá wa kan wà pé àwọn sọ̀rọ̀, wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ní ní tíjọ ti náwó lé lórí tó yẹ pé nínú òfin ọ̀la ni. Bàbá yẹn wá sọ gbólóhùn kan, wọ́n ní ìjọba ẹ̀ ló fàyà. Kò sì pẹ́, wọ́n sì gbàjọba lọ́wọ́ ẹ̀, kò sì gbóòórùn ìjọba yẹn mọ́. Ẹ̀yin àṣìpòlò, ẹ jẹ́ á máa rántí ọ̀la, ẹ jẹ́ á máa ṣe tòwúrọ̀ ọ̀la mọ́ṣẹ́ wa, ẹ jẹ́ àti ẹ̀mọ́ rántí àwọn tó ti ṣẹlẹ̀ sí àwọn kan tó ti ṣìpòlò.
ṣé ẹ rántí Idi Amin of Uganda? Ẹ̀yin náà mọ̀ bó ṣe lòpọ̀. Níbo ló wà lénìí? Wí fún mi. Níbo ló wà lónìí? Ẹ̀yin ti wà nílẹ̀ Yorùbá, ẹ rántí Basọ̀run Gáà. Wọ́n lẹ́ni tó bá rántí ikú Gáà, wọ́n ní yóò rọra ṣe. Ẹ̀yin tó lu agbára àṣìlò, bàbá rántí yẹn lọ títí ẹ wo Abacha. Ó lóun ó digbá, òun ó dàwó, gbogbo all the 5 parties, gbogbo ẹ̀ ló di tiẹ̀ torí agbára ni. Àwọn ọmọ Nàìjíríà ò sì lágbára. Machine gun rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn, atomic bomb ń bẹ lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwọn ìlú ta ní kán wá tọ́jú rèé, wọ́n hàn press wọn, wọ́n sì ń rówó wọn gbà láti ta sí, wọ́n sì ń rí owó wọn gbà títí dì sí owó tán kó pamọ́ sókèrè sílùú òkèrè, wọ́n ń rí gbà dì sí. Olóhùn ó yíra kúò ní sójà, òun ó dá lágbádá, gbogbo ẹni tó bá ti wí pán ẹni ẹmu balẹ̀. Ọlọ́run fọwọ́ lẹ́rán wòran. Ẹ wá wò ọwọ́ akú túẹ́. Ìyẹn ni mo ṣe kí Ọlọ́run ní ìkórìtà kan, mo ní ọba tí múni ní mú mẹ́mọ́, ọba tí múni ní má ṣe bí ní mú mẹ́mọ́. Akàrà gbígbà tí ẹ̀wọ̀n gbé gbígbà tí à ń mú ẹmọ pákó. Wọ́n ṣe báyìí 2023 èdè o, akàn ti ń lérí ẹ̀ lẹ̀. Wọ́n kọ̀ ṣe ń tọ́ dáńsìn. Ẹ sì fẹ́ gbà lé tó ń bọ̀. Ọlọ́run fọwọ́ lẹ́rán wòran. Ǹjẹ́ o múnú àwọn tó wà lábẹ́ rẹ dùn? Àtọ́jọba lé lórí, ǹjẹ́ inú wọn dùn? Ẹ̀yin ẹ lọ káàkiri ìgboro, ẹ wojú títì, sínú àwọn èèyàn dùn, ẹ wo bus stop, sínú àwọn èèyàn dùn. Àṣìlò agbára ni o, àṣìlò ipò sì ní pẹ̀lú. Àṣìlò agbára, àṣìlò ipò ni o. Ọlọ́run ó sì bí kó wá léèrè. Ọlọ́run ó bí kó wá léèrè. Ẹ lè ṣèbàjẹ́ lábẹ́nú, kẹ máa sọ dáadáa síta. Ọba arínúlóde olùmọ̀ràn ọkàn ó béèrè. Ẹ jẹ́ gbàdúrà. Ta lẹni tí ń fi agbára àti ipò ní ayé mi lára? Olúwa já mi gbà kúrò lóko ìsìnrú. Mo fẹ́ bọ́ kúrò lóko ẹrú tí mo wà yìí. Olúwa mú mi jáde kúrò nínú oko ẹrú tí mo wà yìí. Olúwa mú mi já gbangba. Oṣù kẹwàá tí mò ń wọ̀ lọ yìí. Olúwa mú mi já gbangba. Ọjọ́ kìíní oṣù kẹwàá, òun lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira. Èmi náà fẹ́ bọ́. Mo fẹ́ bọ́. Sọ orílẹ̀-èdè mi di òmìnira pátápátá. Sọ orílẹ̀-èdè mi di òmìnira kó lọ́wọ́ amúnisìn. Ẹlòmíín bẹ́ẹ̀ ń bi iṣẹ́, ìwọ ni brain behind that business. Ṣùgbọ́n wọn ò rántí ẹ. Bákòókò gbéga ẹ bá dé, wọn ò ní fún ọ. Wọ́n render powerless to extend wípé o lè kú òun lé iṣẹ́ yẹn. Wọ́n ti sọ àwọn kankan mọ́ ọ lẹ́sẹ̀, wọ́n sì ń lù ọ́. Wá gbàdúrà. Olúwa fi ọwọ́ agbára já mi gbà kúrò nínú ìdè tí àwọn alágbára kì mí sí. Fi ọwọ́ agbára já mi gbà kúrò nínú ìdè tí àwọn alágbára fi mí sí. Ohun tí wọ́n lọ́ mẹ́mọ́ lẹ́sẹ̀ yìí, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dè mọ́lẹ̀ jẹ́ kó já lónìí. Jẹ́ kó já lónìí. Àwọn tí wọ́n fi bò mí lójú tí ò jẹ́ rí nítorí ọ̀fẹ́ kí n rí. Olúwa bọ́ kúrò. Olúwa fi iná bọ̀. Olúwa fi iná bọ̀. Ṣàánú mi Olúwa. Fàánú já mi gbà kúrò lọ́wọ́ àwọn aninilára. Olúwa fàánú já mi gbà kúrò lọ́wọ́ àwọn aninilára. Jésù Olúwa wa. Finally, ẹ já lọ sínú ìwé Ezekiel. Àwọn olùṣọ́ àgùntàn náà láfàbọ̀ lé lórí. Ezekiel 34. Aka verse 4. Ezekiel 34 verse 4. Ezekiel orí 24 ẹsẹ̀ 4. Ó ní, ẹ̀yin kò mú aláìlera lára le, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá, bẹ́ẹ̀ ni ẹ kò di èyí tí a sá lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a lé lọ padà bọ̀, bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tí ó sọnù, ṣùgbọ́n ipá àti ìkà lè ẹ fi ń ṣe àkóso wọn. Ipá
àti ìkà ó ní ẹ fi ń ṣe àkóso. Ìjọ mi wà nígbà tí wọ́n ń bọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ gbogbo áfíìsì tí wọ́n á ṣe fi ìgbọ́n nísìn ẹ ti dé ipò kan lánsìn bọ́kànkan wá á ní ẹ jẹ́ kó máa lọ bó jẹ́ ti wà níbì kan rí ẹ pé àwọn tó jẹ́ ta lè ní kí àwọn senior pastor ó ní workers tí ò bá ti ṣe kíní kick him out ẹ ti Jésù gbọ́ kẹ́ẹ̀là ẹ sì mọ̀ wípé wọn tán pé kick him out kò pẹ́ àwọn gangan wọn kick out. Bàbá ti ní orí ọ̀fẹ́ kan ẹ má jẹ́ àṣìlò àánú ni gbogbo wa nílò àánú. Ìjọ kan náà ni mo wà ń gbà kan ẹnìkan mo á pe ẹni tó jẹ́ pa mo ó yẹ kẹ́ ẹ létò nínú chọ́ọ̀chì ń bí i ó ṣe jẹ́ pé ńgbà tẹ́ bá parí ìsìn ẹni jẹ́ ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ káàkiri wọ́n ṣẹ̀ mọ gbé fídíò àwọn èèyàn máa lé wọn kiri àwọn tó jẹ́ security wọ́n máa ná àwọn èèyàn bí ìgbọ́n ná ẹran kí ló sẹ́ẹ̀ fètò sí. mo ní ìjọ tèmi náà ti wá ìjọ tó tóbi ni mo lé olùṣọ́ àgùntàn wa jẹ́rọ̀ ọba sí àwa ó rí àwọn èèyàn èmi ò dẹ̀ rí ká máa ná àwọn èèyàn lẹ́gbàá ká máa kọ́ máa fìyà jẹ wọ́n báyìí. Ó ní no ó ní church tiwa yẹn ó ní pastor church ni ó ní prophetic church làwọn wà yìí wòlíì làwọn Olúwa lè sọ pé báyìí wà nídìí wàlẹ́ máa gbé kámẹ́rà kán lè máa fídíò gbogbo ohun tí ẹ máa kirikí ọ̀pọ̀ ọ̀gbà là ń lo ipò àbí ẹ̀bùn ayé wa à ń sì í lò mú aláìlera lára lé ẹnìkan nàjọ kárúlẹ̀ ń ké ó lè sọ pé ṣé torí pé ó ní ṣòro torí pé ó ń wá só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mú aláìlera lára lé ẹ wo ẹni tí ó ṣàìsàn ẹ bẹ̀ wò ìyẹn ni Jésù sọ wípé nígbà tó bá di ọjọ́ ìkẹyìn sọ fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wípé ẹ káàbọ̀ sínú ọlá mi mo ṣàìsàn ẹ wò mí ẹ bẹ̀ mí wò mo wà lọ́sípítù ẹ bẹ̀ mí wò nígbà tẹ́bí ń pa mí ẹ fún mi lóúnjẹ jẹ ó lóun wòye fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ lọ́kùn iwájú mi ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ jẹ mo ṣàìsàn ìtì ẹ̀ náà ní èmi so kò sí nǹkan kan tó ṣe fún ọmọlàkejì gẹ́gẹ́ bí oore tọ́lọ́run ò kà kún. Ìwọ tó ń gbọ́ mi lónìí ó fẹ́ kádùá rẹ máa gbà máa ṣoore máa ṣàánú ó ní alábùkún fún ẹni tí ń ṣàánú torí wọ́n ṣe kí ni wọ́n ra àánú gbà. Ilé ni ẹja fi ṣe kọ́kọ́rọ́ lónìí ká tó máa mú lọ sílé wa bá a ti ń gbàdúrà bó ṣe ń gbàdúrà wípé Olúwa gbogbo wọn ti ń ní mí lára ti ń fipò ǹjẹ́ wọn lóò fi ipò rẹ ṣó fi ní èèyàn kan lára ǹjẹ́ ò kì í gbé ẹ̀bí fáláre ǹjẹ́ ò kì í sojú ṣáájú lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yẹn nínú ìjọ yẹn ní orílẹ̀-èdè yẹn so kì í sojú ṣáájú wọn lódodo ní gbé orílẹ̀-èdè lékè òdodo náà ní gbé ìjọ lékè bí ìjọba ti mú irọ́ mọ́ ìfàsẹ́yìn ń bọ̀ nìyẹn o tí ò sóòótọ́ mọ́ nínú ìjọ tí ò sóòótọ́ nígbà tí ò bá sóòótọ́ mọ́ nínú ìjọ ń bolò tó fẹ́ wà sóòótọ́ máa wà lórílẹ̀-èdè bí ò bá wá sóòótọ́ lórílẹ̀-èdè kí ni ó ṣe ayé òpolúkúrúmuṣu ni Olúwa fààyè gba òtítọ́ nínú ìjọ Olúwa fààyè gba òtítọ́ ní orílẹ̀-èdè wá gbàdúrà Olúwa fààyè gba òtítọ́ nínú mi ọwá ń gbọ́ ètò yìí láàárọ̀ yìí o tí ì ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olúwa ẹlòmíì tí ẹ ṣe pinnu ó ti ṣe pinnu nítorí nítójú rẹ ti lọ́dọ̀ àwọn wòlíì èké àti àwọn pásítọ̀ alágbàgbà yìí ó lóun ò lọ chọ́ọ̀chì mọ́ ó lóun ò gba ìrere gbọ́ mọ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ Sátánì ni o àwa ti tọ́ Kristi wò a máa dùn tó wà nínú ẹ̀ àti tọ́ Kristi wò a mọ ìyè tó wà nínú ẹ̀ aláàánú lọ́lọ́run o ẹ̀mí mímọ́ tá a kò lè fi owó rà tó lágbára ju góòlù lọ tó ń ṣàánú fún wa tó ń gbọ̀rọ̀ wa rò ó ní ó ń fi ìtara bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ bàbá ọ̀fẹ́ ló fi fún wa Ọlọ́run jẹ́ ká mọ̀ ọ́ ẹ̀mí mímọ́ náà yóò ṣàánú fún ọ lóòrọ̀ yìí ẹ̀mí mímọ́ náà yóò fi àánú yanjú ọ̀rọ̀ rẹ lóòrọ̀ yìí tó o bá ké pé kó o sọ pé Jésù mo dé o mo fàyè mi fún ọ lónìí gbọ́ tèmi wá ṣàánú fún mi wá gbọ́ tèmi má jẹ́ awórúkọ mi tì nínú ìwé ìyè Olúwa ó sì ṣàánú fún ọ. Kó tó di pé mo mọ lọ mo fẹ́ sọ fún wa wípé a ti àgbékalẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run nínú ìjọ tí Ọlọ́run fi wá sí ni o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ náà ló ní ò sí nínú láàríra ṣùgbọ́n tí wọ́n ń gbọ́ wa lórí Facebook ọmọ ìjọ lẹ́yìn náà ọmọ ìjọ nìyín
bẹ́ẹ̀ tiẹ̀ mú ìdámẹ́wàá yín wá sí chọ́ọ̀chì wa ṣùgbọ́n nígbà tẹ́ ti ń gbà láǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu wa ọmọ ìjọ lẹ́yìn náà láǹfààní láti jẹ mùkúntùn orí ọ̀fẹ́ yẹn láti ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta oṣù kẹwàá Olúwa tọ́ wa pé ká wà nínú àwẹ̀ àti àdúrà. Irú àwẹ̀ wo la fẹ́ gbà? Àwẹ̀ ọpẹ́, àwẹ̀ ìdùnnú, àwẹ̀ ìṣẹ́gun, àwẹ̀ àríyá ó ní àwẹ̀ tí a fẹ́ gbà ní àkókò yìí. Mo sì fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká ní ipa àti ìpín nínú àwẹ̀ àti àdúrà yìí. Ọjọ́ kìíní, ọjọ́ kejì àti ọjọ́ kẹta tó bá di ọjọ́ kìíní yẹn láago 6 ìdájí Houston, Texas, a ó ṣe prayer line lórí prayer line wa. Ẹ̀yin tí à ń wò mí tẹ́ ní prayer line yẹn lọ́wọ́ ẹ bá mi jù sórí afẹ́fẹ́. Olúwa bùkún fún yín lórí prayer line wa. A jù sí bàbá di ọjọ́ Wednesday rẹ̀ tí í ṣe ọjọ́ kejì a ó pàdé nílé ìjọsìn, a ó gbàdúrà àti àwẹ̀ a ó fi àdúrà parí ẹ̀. Bàbá di ọjọ́ Thursday láago 6 bákan náà a ó tún gbàdúrà. Bàbá wa di Sunday tí í ṣe Sunday àkọ́kọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá tá a jọ ń jọ́sìn ẹ múra pé ẹ fẹ́ ṣayẹyẹ, ẹ fẹ́ yọ ayọ̀ ìṣẹ́gun lórí ọ̀tá, ẹ fẹ́ yọ ayọ̀ ìṣẹ́gun lórí ogun ayé yín ni. Ẹ múra dáadáa, ẹ wá ṣe oúnjẹ bí agbára ẹ ṣe mọ bọ́jẹ́ bisikíìtì ló lè rà kò sí bó sì rí nǹkan kan mú wá mọ́tò rí ẹ̀ pé ò wá church ṣùgbọ́n oúnjẹ tó bá ṣe ìwọ́kọ́ lọ́ọ́ jẹ ẹlòmíì ní ọ jẹ bó ò tiẹ̀ mú nǹkan kan wá wàá jẹun kó tó lọ, ìyẹn ti dájú. Ṣó ti yé wa? Kò sẹ́ni tó sọ pé lágbájá ẹ̀ mọ́ wọ́n bá ti ń dé, kò sẹ́ni tó mọ̀ ẹni tó gbóúnjẹ lẹ̀, kò sẹ́ni tó mọ̀ gbóúnjẹ lẹ̀, kálukú gbóúnjẹ rẹ̀ sí ibi àwọn tó ń ṣàkóso bẹ̀, wọ́n ṣàkóso bẹ̀, wọ́n ṣàyẹ̀wò àwọn oúnjẹ yẹn, wọ́n ó sì ṣe gẹ́gẹ́ bó ti tọ́, á sì ṣe àjọyọ̀, á ṣe ìdúpẹ́. Ọjọ́ yẹn wá mú ọrẹ ìdúpẹ́ wá síwájú Ọlọ́run, mú ọrẹ ìdúpẹ́ wá. Ẹ̀yin tẹ́ ẹ wà ní ọ̀nà jíjìn réré ẹ láǹfààní àti tẹ́ ẹ bá fẹ́ ni ó kì í ṣe it's not by force. Ẹ láǹfààní àti sẹ́ǹdì ẹ sì lè kúnlẹ̀ léyìn kẹ́ ẹ dúpẹ́, kẹ́ ẹ ṣàjọyọ̀, kẹ́ ẹ yin Ọlọ́run lógo. Àdúrà tí náà ti gbà nìyẹn. Bẹ́ẹ̀ bá fẹ́ sẹ́ǹdì ẹ pè mí sórí aago. Nọ́mbà mi ni +1 281 857 3658 +1 281 857 3658 òní nọ́mbà tí ẹ pè mí sí. Tó bá wá di ọjọ́ kejìdínlógún, that is on the 18, 19, 20, a máa ní ìsọjí gbáǹkọ́gbì kan nínú oṣù kẹwàá yẹn. Ọjọ́ mẹ́ta ni gbáǹkọ́gbì. On the 18 yẹn aago 6 ìrọ̀lẹ́ ni ìsọjí ó bẹ̀rẹ̀. On the 19 aago 9 òwúrọ̀ ó ní ìsọjí ó bẹ̀rẹ̀. Àárọ̀ ọjọ́ yẹn kò ní sí prayer line. Ìrọ̀lẹ́ aago 6 ìrọ̀lẹ́ á tún ṣe ìsọjí, á wà àṣekágbá ẹ̀ lọ́jọ́ Sunday aago 9 workers meeting, 9 àbọ̀ Sunday school, 10 àbọ̀ ìsìn lọ, ìsìn ìsọjí bẹ̀rẹ̀. Bàbá wa láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wà pẹ̀lú wa báyìí. Àwọn ni Ọlọ́run lò láàrin wa. Pastor Julius Káyọ̀dé Arẹ́gbẹ́ṣọlá, the pastor in charge of Lagos Province 41, tó kalẹ̀ sí Ìkòròdú, tó kalẹ̀ síbo sí Godwin Ọ̀nàbòjẹ́ Street ní Ìkòròdú. Ẹ bá ti sọ kalẹ̀ ní lọ́nà Ìṣàwò, ẹ bá ti ń lọ, ẹ bá sọ kalẹ̀ lágíríkì gbígbé yẹn lọ sọ́nà Ìṣàwò yẹn, ibẹ̀ ni provincial headquarter èyí tí wọ́n wà. Mo tiẹ̀ kí bàbá wa wípé wọ́n kú àṣeyọrí ti kíkọ́ provincial headquarter yẹn ní àkọ́parí. Gbogbo ẹ̀ ó dán rí gidi báyìí ni o. Àwa kí wọn káàbọ̀ sí orílẹ̀-èdè yìí. Ọlọ́run fẹ́ lò wọ́n ní ọjọ́ yẹn gidigidi gan. Àwọn àṣẹ kan fẹ́ jáde ní ọjọ́ yẹn. Kí ni kókó ń tà pé ó ní my son shall rise again. Oòrùn ògo mi yóò tàn, oòrùn ògo mi yóò sì tún tàn. Ta ló sọ yìí pé ò lè níláárí? Ẹgbẹ́ orin ó ní ayé ló sọ pé ò lè níláárí, ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ kò lè ṣe kí ni? Kò lè já sí re.
wòlíì ló sọ páyé rẹ kò lè nítumọ̀ mọ́. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Òrùn ògo yẹn máa tàn. Òrùn ògo yẹn máa fọ̀hún. Ẹ̀mí mímọ́ fẹ́ dá ọ láre. Ẹ̀mọ́ fẹ́ ṣàánú fún ọ. Ẹ̀mọ́ fẹ́ ràn ọ́ lọ́wọ́. Àdúrà rẹ ó gbà o. Àdúrà tèmi náà ó sì gbà. Yóò dáa fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Mo rò pé a ti gbìyànjú díẹ̀ lénìí. Jésù á ràn wá lọ́wọ́ o. A mú wa dé ilé ológo. Ilé ológo tá à ń lé, a ò ní pàdánù ẹ̀. Wàá kọ orin bó ṣe ń lọ. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. 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 Láàárín ogunlọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ipa tójú pa agbára tójú gbogbo agbára lọ. Ẹ máa gbé ọ̀gá lónìí. Àyàn ológo fún gbólóhùn tẹ́ ẹ jẹ́ ká gbọ́nú ọ̀rọ̀ yìí. Olúwa gbọ́pẹ́ wa. Jẹ́ gbogbo tá a ti ṣàṣìṣe rẹ̀ fàánú dáríjì wá. Àánú kó fọhùn fún wa. Ẹ̀jẹ̀ Jésù kó fọhùn fún wa. Gbogbo tá a wí tí ó yẹ ká wí, Olúwa dáríjì wá. Gbogbo tó yẹ ká sọ tá ì tí ì sọ, Olúwa dáríjì wá. Ọlọ́run ìwọ ló lè túmọ̀ ọ̀rọ̀ náà fún wa. Gbogbo tí a rò yìí tí òye rẹ̀ ò yé wa nínú gbogbo tá a ti gbọ́ yìí, ẹ̀mí mímọ́ túmọ̀ ẹ̀ fún wa. Olúwa túmọ̀ ẹ̀ fún wa. Tó o bá túmọ̀ ọ̀rọ̀ yẹn, yóò ní túmọ̀ rere nínú ọkàn àyà wa. Olúwa má ṣe jẹ́ kí èṣù túmọ̀ ọ̀rọ̀ rẹ fún wa, ṣùgbọ́n jẹ́ kí ẹ̀mí mímọ́ túmọ̀ ọ̀rọ̀ rẹ fún wa. Tí ẹ̀mọ́ bá túmọ̀ ẹ̀ fún wa, yóò ṣèso ayọ̀, yóò ṣòṣe ire. Olúwa jẹ́ kí ẹ̀mí mímọ́ túmọ̀ ọ̀rọ̀ yìí. Gbogbo ọkàn tí ń gbọ́ mi, agbára rẹ jẹ́ wọnú ayé wọn lọ. Ẹlòmíín wà ó ń sunkún, ẹlòmíín wà ó ń mímí ẹ̀dùn, ẹlòmíín wà ó ń pé báwo lòun ó ṣe yọ. Lónìí ìṣẹ̀dá wọn tí ó gbóhùn àánú rẹ. Omi àánú rẹ, Olúwa tú lé wọn lórí. Olúwa bá wọn pàdé. Olúwa fà wọ́n yọ kó nú èèrà tí wọ́n rì sí. Olúwa fà wọ́n yọ kó nú àgádá tí wọ́n wọ̀. Olúwa ṣàánú fún wọn. Oore ọ̀fẹ́ tó fi fún wa má jẹ́ àṣìlò. Ipò tó fi wá sí má jẹ́ àṣìlò. Agbára tó fún wa má jẹ́ àṣìlò. Gbogbo ẹ̀tọ́ wa ń lo agbára tàbí tó ń lo ipò láti ní wá lára. Ẹ̀mí mímọ́ ò bá wa dá wọn lẹ́kun. Olúwa fàánú já wa gbà kúrò lọ́wọ́ wọn. Fún wa ní ìṣẹ́gun. Jẹ́ kára àánú gbà lábẹ́ àkóso bó ti wò rí. Àtèmi àtà tó ń gbọ́ mi, jẹ́ ká dé ìjọba ọ̀run. Jẹ́ ká dọ̀run. Má jẹ́ a kú sọ́nà bí èéfín. Má jẹ́ a pàdánù adé ògo. Káláyọ̀ ká yìn ọ́. Ògo ni forúkọ lókè ọ̀run. Jésù Olúwa wa. Amen. 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 Jesus name. Ìjọ wa ni The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ìjọ tí Ọlọ́run dìídì gbé kalẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ọ̀kan gbòógì tó ní ká máa fi èdè Yorùbá àti èdè òyìnbó ká máa fi wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ èdè lọ́lọ́run fún wa ní ìran láti ní. Bó bá yá a máa ní Spanish parish, tó bá yá a máa ní Igbo, a máa ní oríṣiríṣi gbogbo èdè káàkiri àgbáyé. Ọlọ́run fẹ́ tú àwọn ènìyàn sílẹ̀. Ọ̀pọ̀ ẹlòmíì ló wà nínú ìjọ tó kàn jẹ́ wípé kò gbọ́ nǹkan tí wọ́n ń wí. Ẹlòmíì sì gbọ́ ṣùgbọ́n kò flow bí èdè rẹ̀. Káfèdè àbínibí gbàdúrà. Ó ní iṣẹ́ tó ń ṣe. Àníṣe máa ro ọ̀rọ̀ wo ni kí n lò. Má fẹ́ ṣe bó sì máa ro ní which word should I use to qualify this word? But Yorùbá àbínibí ni. A máa pọ̀ jáde bí ìgbà tá à ń sọ ni. A máa sọ gidi ni. Ọlọ́run gbé ìjọ ìkalẹ̀. Ìwọ tó fẹ́ máa gbàdúrà lédè tiwantiwa. À ń ṣe ìbò náà o. Tó fẹ́ balance. Fẹ́ máa jẹ balance diet. Ẹ lè darapọ̀ mọ́ wa nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish tó wà number 11965 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibi tá a kalẹ̀ sí nìyẹn. Ní gbogbo Sátidé kẹta lóṣooṣù la máa ń ní orí òkè kókó àdúrà mi. Gbogbo ní gbogbo ìjọ ló ń wá síbẹ̀. Kò yọ ìjọ kan sẹ́yìn. Olúwa bá ọ pàdé o. Wàá rí tiẹ̀ ṣe o. Yóò dára fún ọ o. Ayé ẹja máa forin yìí ká máa fi dágbére pé pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Ohun tí a tá máa ṣe ni pé a gbìyànjú láti wá sórí afẹ́fẹ́ bóyá ní nǹkan bíi aago 10:00. A lè má pẹ́ ní ọjọ́ Tuesday. Ní ọjọ́ kìíní
ní nǹkan bí aago mẹ́wàá báyà lè ló bí 30 minutes ní nǹkan bí aago mẹ́wàá torí ọjọ́ Friday tí ń bọ̀ ẹ̀yin tẹ́ wà ní Midland ẹ kú àlejò wa à ń bọ̀ wá fún ìsọjí pàtàkì ní on the 4 on the 5 ní Midland ẹ̀yin ará Midland màá ju ámbìlì ẹ̀ màá jù sórí Facebook rí bí tá a ti ń lọ ṣe ìpàdé ní Redemption Parish tó wà ní Midland pẹ̀lú ògo Ọlọ́run ara àwọn ìjọ Yorùbá ó ti ń káàkiri nìyẹn débi pé àwọn náà ti ń dá ìjọ Yorùbá parish kan náà sílẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ìbò náà làwọn ń gbàdúrà ní èdè Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run àwọn náà ó ṣe ayẹyẹ ọdún kan pẹ̀lú ògo Ọlọ́run wọ́n sì sọ wípé ká wá Olúwa sì bùkún fún ẹnì kọ̀ọ̀kan wa ìbùkún Ọlọ́run yóò máa pọ̀ sí ni nínú ayé wa nílé ológo a ò ní wá tì ń bẹ̀ torí ìdí èyí tẹ́ ẹ̀ bá gbóhùn mi lórí fọ́nrán yìí ní ọjọ́ Friday a wà lẹ́nu iṣẹ́ Olúwa ni ní ọjọ́ Tuesday a gbìyànjú kákan yọjú wá ká fi kí wa pé ká fi gbàdúrà òmìnira ká tiẹ̀ gbàdúrà òmìnira àdúrà ìtúsílẹ̀ kó Olúwa kó tú wa sílẹ̀ kó tú léde sílẹ̀ kó tú àwọn náà sílẹ̀ Olúwa gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ìtúsílẹ̀ tẹ́ fẹ́ ìtúsílẹ̀ kan lọ́nà kan tàbí òmíràn ẹ jẹ́ á pàdé káà pé àkókò yẹn kéré mọ́ níwọ̀nba péré tí ta bá lè sọ á sọ lọ́jọ́ yẹn bọ́bá wa di ọjọ́ mi àwa lè ṣe é ní kánà gbangba nípa ìtúsílẹ̀ yẹn yóò dára fún wa o ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run àdàpọ̀ tiẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó wọ́n bá gbé láti sísìn lọ àti títí láéláé àmín nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé Olúwa láéláé àmín. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Ọba wa ni mo fìyìn fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Ọba wa ni mo fìyìn fún o. Ọlọ́run mi ìyanu ìyàdò akàkàtìríkà onígbẹ̀dú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmí olórí aríran mojíjó ọlá rẹ jìgúnjìgún aláìnípẹ̀kún àrágbèrègèdè tí ń bẹ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀ hamilẹ̀ amòkè agbára àìlópin ògbòmùgbòmùgbòmù òbìrìkìtì ayé òbìrìkìtì ọ̀run òun nìkan ni aláyé alọ̀run òun nìkan ni alọ̀run gbàṣẹ ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ni ọba tí ń sọ́ni ni ọba tí ń kọ́ni ni ọba tí ń yé ni ni aláàfin ọ̀run ààrẹ.